àwíwíwí ẹlẹ́ ò ní gbọ́, asọ̀sọ̀sọ̀ ẹlẹ́ ò ní gbà, àfìgbà tí ẹ ó tẹ́ ẹ tán porongodo, oko ẹrú lẹ máa ń lọ yíkẹ́, aláwíwíwí ẹlẹ́ ò ní gbọ́, asọ̀sọ̀sọ̀ ẹlẹ́ ò ní gbà, àfìgbà tẹ́ kọjú sọ́nà oko ẹrú yìí dandan. Ẹni abáwí ọba jẹ́ ó gbọ́, èyí ò gbọ́, ó ń fara rẹ̀ tàfàlà. Ẹ káàsán o ẹ̀yin ènìyàn mi, ẹ mà kú àkókò yìí, ṣe dáadáa lọmọ ọba bá gbogbo wa. Mo kí gbogbo ènìyàn pé ẹ kú ìkàlẹ̀, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta. Gbogbo àsìkò tó wù kó máa gbọ́ mi, orí rẹ ò mà ní gbàbọ̀dé. Ntáyé fi ń bà ọ́ nínú jẹ́ yìí lórúkọ Jésù, Ọlọ́run fòpin sí. Mo ní Ọlọ́run fòpin sí. Ẹ dẹ̀ kú àkókò yìí. Ìbéèrè kan ní mo kà béèrè pé ẹ mọ̀ pé tí ará ọjà bá ń nájà, tára oko bá sì ń ná tiẹ̀ náà, bí àgbẹ̀ bá ń bẹ lóko, a máa kí yín pé ẹ kú oko báwo lóko, àbí tónídìrí bá sì ń dirun tiẹ̀, wọ́n ní ẹ kú ẹwà. Ẹ mọ̀ pé Yorùbá, ẹwà èdè Yorùbá pọ̀ dáadáa. Òun náà mo sì wá lọ́sàn yìí tí mo fi ń kí gbogbo èèyàn pé ẹ káàsán o, ẹ kú ìyálẹ̀ta. Mo sì fi àkókò yìí kí ẹ bọ́ra òwú pé a ó mákẹ́tì o. Àbí báwo lẹ̀yin àṣà olóyìnbó, ẹ mọ̀ pé ìkan náà ló wí lọ́jọ́sí tó ní àná sí ilẹ̀ ta o, but bàbá ẹ kú ọjà o, báwo lọjà o, sájé wá. Ẹ kí Ọbásanjọ́ pé sí ajé wá, ajé ò tí ì wá o. Àṣẹ̀mẹyẹ bọ̀ lápò ni, kí lájọ wà wá nò. Dáàdì mami, mo fẹ́ jẹ́ kájọ máa kà á. Dáàdì kí ló fagbe? I don't like it o. Ẹ mọ̀ pé akọ igi ò kì í ṣojo. Oh my God, akọ igi kì í ṣojo, kì í ṣojo, akọ igi ò kì í ṣoje. Tí kí ló fẹ́ fa igbe fún bàbá? Kò yẹ kẹ́ẹ̀kẹ́ àbí? Ó mà ṣe o. Mo kí gbogbo èèyàn, jẹ́ ń kí àwọn èèyàn tèmi. Ibi ò ní ṣẹlẹ̀ sí wa o. Mi ẹ ní rè kan gbé sọnù bí òṣèlú bí ọmọ. Iná ayé ò ní jó ọ. Àṣé àwọn èèyàn máa ń ṣe bí ní kọ̀rọ̀. Tí bàbá wa Ọbásanjọ́, tí wọn ò bá dẹ̀ tí mọ̀ pé mímí sọ fún yín pé èmi ò ní fẹ́ jẹ́ kó kú, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ohun tó ní sí kọ̀rọ̀ tó fi ń jẹ́ ènìyàn. Ẹ lọ wo prógrámù yẹn, mo ní a máa gbà dànù ní kọ̀ọ̀kan, a máa kú díẹ̀díẹ̀. Ọlọ́run, títóbi rẹ̀ o kò láfiwé. Ẹ rí pé mi ò fẹ́ sọ kankan. Ìpè yìí àwọn èèyàn tó kà ń pè mí náà ni pé ọmọ ọba kí ló dé, ṣé oko dádì ẹ jóná ni? Mo ní ẹ kò pè mí nì, tó ẹ kó tètè pé panápaná, ó dẹ̀ dùn mí, àwọn panápaná náà dẹ̀pẹ́ díẹ̀ kan tó débẹ̀. Oko dádì wa ọba mọ́ jóná. Nígbà bàbá wa tẹ Abẹ́òkúta, ìgbà tí bàbá wa ti Abẹ́òkúta tí ò rí nǹkan ṣe, tó ti bíbá lọ Abẹ́òkúta, tó kúrò lábẹ́òkúta, kò rókó dání gbogbo bí láti gbẹ mángòrò sí, àfi kó máa lọ wá máa lọ bí tó jìnnà yẹn, kó lọ dáko sí. Àbájọ tí bàbá fi sọ pé wọ́n Nàìjíríà lòun, ó wá gbógun òwò kókó mógún ológun,
kí ni tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Ẹ jẹ́ máa káwọn èèyàn tó ti wọlé. Ẹ káàsán o, àwọn èrò ti pọ̀ o. Ọmọ táyà ayé ń fẹ́ àṣà ni ẹ mà káàsán. Bọ́lájí ẹ káàsán o, màmá mi mú bọ̀ ẹ káàsán. Ẹ̀yin ìwúlẹ̀ tó wà ń bẹ, ẹ jẹ́ máa rórúkọ yín o, ẹ jẹ́ máa kí yín o, torí ìfẹ́ sẹ̀yìn lọ́sàn-án ọ̀rọ̀ wà ńlẹ̀ o. Bọ́lájí torí a sì máa kí bọ̀dà Tinubu náà. Bọ̀dà ẹ ṣáà ti mọ orúkọ ẹ̀. Àwọn náà a ó mákẹ́tì o. Ṣé bá ti sọ pé kòkòkò lára ọ̀tá le, eékún wọn ò lè yẹ̀ mọ́. Àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn o. Òkú ọ̀rọ̀ ká ṣe bá wọn. Ẹ wo, mo sọ fún yín pé mo ní ẹrù tí anybody bá lè dì tó bá lè gbé òun ni kó rù. Ọlájídé Kasim ẹ̀màkásán Ọ̀túnba ọmọ Bọ́lájí ẹ̀kásán o. Bóyá àárọ̀ lẹ́dẹ̀ wà lọ́dọ̀ tí ẹ̀màkárọ̀ torí pé ìrìn àjò yìí tí ẹ bàjẹ́ kò kàn mí, òun làwọn olórí wa ń wù. Tí ẹ bàjẹ́, ẹ rí pé mi fẹ́ wéṣà àkókò mi tí ẹ kọrin rárá torí pé ọ̀fọ̀ ṣe Ọbásanjọ́ lọ́wọ́, torí tọ́fọ̀ ò bá ṣe ibi tó bára ẹ̀ báyìí ìyẹn náà dáa. Ṣé ẹ mọ̀ pé tínú èèyàn bá ń dùn tó bá ń dún fàlàgàfàlàgà, èmi fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn Kọ́láwọlé Elizabeth ẹ mà káàsán, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run wà ní. Táwàkálítù Arówólò ẹ máa ṣe ọ̀rọ̀ ìsíta, ẹ máa pín. Ṣé rí, tẹ́ ẹ bá mọ̀ pé Ọlọ́run wà, I want you to know today pé Ọlọ́run wà. Ṣùgbọ́n tí a bá ń tọ́ tá ń tẹ̀lé bí ó ṣe fẹ́, mami kò fowó, God bless you mami, ẹ mà káàsán. Tí ẹ ò bá mọ̀ pé Ọlọ́run wà, mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé Ọlọ́run wà lẹ́ni. Asis Abioye ẹ káàsán, Tajudeen Kasali ẹ káàsán. Mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé Ọlọ́run wà. Ẹni tí Ọlọ́run ò lè mú, tí ò lè dámú, kò tí ì dá. Ṣé ẹ dẹ̀ rí àwọn alágbára mọ́mẹ́rò bàbá ọlẹ́, ẹ ti gbàgbé program yẹn, àwọn gbàgbé ọ̀la ni. Wọ́n máa jẹ breakfast. Ayẹ ni kí ló dé? Our father in the Lord sir. Gbogbo wọn máa jẹ breakfast. Arúgbó ń bọ̀ wá. No, ẹ mọ̀ pé wọ́n fẹ́ jẹ mángòrò. Ẹ kà máa rí pé wọ́n kàn kó mángò wá láti ìlú òkè ni. Ẹ mọ ibi tó ti ń wá. Kéèyàn kan dẹ̀ lọ jókòó sí almost 138 acres. Wọ́n gbalẹ̀ káàkiri Nàìjíríà. Ó ti pẹ́ tí mo ti ń sọ fún yín pé la ilẹ̀ wa kọjá, káyé wa kó lè dára. La ilẹ̀ wa kọjá, káyé wa kó lè nítumọ̀ o. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ yìí kọjá. Tí Ọlọ́run ò bá la ilé ènìyàn kọjá, ẹ ò lè mà ṣírí ogun tó ń jà. Nígbà tí mo ní agbààwẹ̀, mo ní Ọlọ́run rán mi pé ká gbààwẹ̀ ọjọ́ kan, òru kan, ká bẹ̀rẹ̀ látago 12. Pé gbogbo èèyàn dẹ̀ fi èso búrẹ́kì, àbí ṣèbéso ni mo ní tó ń so òun ní kẹ́ fi búrẹ́kì. Ó dẹ̀ yọ Ọlọ́run, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹni tó bá wà lórí program yẹn kó bá mi jẹ́rìí sí. Adékẹ́mi ẹwà tó mi. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run dé, ibi èso ló kọjá lọ. Mi mọ̀ tó fẹ́ ṣe. Ó ní nígbà wọn ní ẹ fèso búrẹ́kì, nǹkan tó ń so ní kẹ́ fi búrẹ́kì. Kí ló tún dé Ọlọ́run? Obasanjo is a great man o. Bẹ́ẹ̀ ni.
nígbà náà ẹ ò mọ tọ́lọ́run fẹ́ ṣe, ṣùgbọ́n èmi máa ń sọ bàdà ẹ mà ká sàn. God bless you. Mo rọ́wọ́ rẹ, mo rọ́wọ́ rẹ, mo rọ́wọ́ rẹ, mo rọ́wọ́ rẹ, ọmọ mi mo rọ́wọ́ rẹ. Ọwọ́ rẹ ò ní pa ọ́ lórúkọ Jésù. Ọwọ́ yẹn wàá gbé débi gíga, wàá fi kọ lẹ́tà àṣeyọrí láyé. Ìran rẹ méje ò ní wọná. Bẹ́ẹ̀ ni, God bless you. Ìdájọ́ ò tí ì bẹ̀rẹ̀ o. Kí mo wí? Ìdájọ́ ò tí ì bẹ̀rẹ̀. Ṣùgbọ́n èsì la ṣe ń rí. Èsì òun la ṣe ń rí. Ìdájọ́ ò tí ì bẹ̀rẹ̀. Torí pé ìjọ́ tí ìdájọ́ bá bẹ̀rẹ̀, ọwọ́ wọn ò ní ká. Ètò wà nílẹ̀ yìí, ọwọ́ wọn ò ní ká. À ń sọ fún ọ̀rẹ́ wa, ṣé Tinubu ni, pé báyìí la ṣe ń rìn, báyìí la ṣe ń rìn, báyìí la ṣe ń rìn. Ẹ ó dán fún mi fún ìṣẹ́jú kan. Ẹ ó dán fún mi. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun má bínú. A tún sọ̀rọ̀ ajé ni. Yóò dára fún gbogbo wa. Ẹ ti mọ̀ pé ọmọ ọba ò torí èèyàn kan, ó ní sẹ́tì ẹ̀ tí ń ṣe. Ìkan ò sì ní dé kan lọ́wọ́. Ilẹ̀ Yorùbá yà á jọ gbà á ni. Wọ́n la máa gbà á. Mo kúkú ń tẹnu mọ́. Ṣé rí àwọn kankan ló máa fanifa. Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́sàn-án yóò tí ì lórí, kò tí ì nídìí. Ṣùgbọ́n ó máa dàbí àwàdà, kò ní jẹ́ àwàdà. Èmi kà kí Obasanjo pé how was market? Ṣọ́ọ́rí mo ì tí ì bẹ̀rẹ̀, mo ṣe dé ni. Àwa kì í ṣe aláràká. A ò sọ pé kí la fẹ́ gbà ń bẹ̀. I'm not looking for anything from anybody. Mo dẹ̀ máa tẹnu mọ́ pé gbogbo wọ́n ń ṣe orí ara wọn ni. Èmi kọ́ ni wọ́n ń ṣe. Ẹ̀gbọ́, wọ́n ń ṣe ẹlẹ́dàá wọn tí ó dá wọn wáyé ni. Èmi ọmọ ọba kọ́ ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni mi gan ò sì ṣẹ̀ wọ́n. Torí mi ò ṣẹ̀ wọ́n. Ṣùgbọ́n in tí Ọlọ́run rán mi lèmi ń ṣe. Mo sì jẹ́wọ́ Olúwa gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà mi. Èmi á sì máa sọ kíní kan, gbogbo wòlíì tí Ọlọ́run bá fi hàn láyé lórí Tinubu àti Ọbásanjọ́, tí wọn ò bá jẹ́wọ́ pé ń bá ìlọ Ọlọ́run rán wọn, gbogbo iṣẹ́ ìránṣẹ́ wọn ló máa wálẹ̀. Ẹ lọ kọ́lẹ̀ o. Láìpẹ́ láti èní sí ọ̀la, ẹ tún kọ ilé yìí sílẹ̀. Ọlọ́run sọ fún mi ní 10 minutes ago. 10 minutes ago pé òun ti rán àwọn wòlíì kan jáde tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí pépà, lórí news káàkiri pé ẹ lọ wọ́ ní Tinubu torí pé yóò parun. Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Mami, Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Kí mo pè é? Mo ní Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Tí n bá lè sọ fún ẹ pé Ọlọ́run wí bẹ́ẹ̀, bí n bá wá parọ́, ó kù èmi pẹ̀lú Ọlọ́run mi. Lọ́jọ́ tí mo bá wọnú ilẹ̀, tí wọ́n máa rọ́ yẹ̀pẹ̀ lé mi láyà, tí àwọn áńgẹ́lì máa wá bá mi níbojì,
tá máa jí mi pẹpẹ tá máa ní bí ọdún ọmọ fún mi dìde ìdájọ́ rẹ̀ dé ó kù ọjọ́ náà. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí pé bàbá mi máa gbèjà, ẹ̀rù máa boníjà. Ẹ̀yin ẹ fọkàn balẹ̀, ẹja máa wòran wò, ẹja tàkòtò ibi tó bá yí dé. Wọ́n ń tàkòtò lọ́wọ́, wọ́n ta ibi tí ọwọ́ wọn gùn dé ni wọ́n ta dé. Ó ń ròdò lọ́wọ́ ṣùgbọ́n kò ní pẹ́ ṣubú. Bó bá wò dé tókòtò bá dé adé àṣìdí ẹ̀ sókè ni. Èmi àfẹ̀gbẹ́ lélẹ̀. Sórí òkòtò Tinubu, òkòtò Ọbásanjọ́, òkòtò àwọn ọba ilẹ̀ Yorùbá, ó ti kù díẹ̀ kó fẹ̀gbẹ́ lélẹ̀. Ó sì ń yí lọ́wọ́. Ṣé rí kinní kan ò tiẹ̀ dùn mí? Torí hàn pé ìtàn àjẹ́ ni wọ́n wà. Nínú Oòduà Day tí wọ́n ṣe ń Ilé Ifẹ̀, tí Gani Adams ń jókòó, ètò pera ẹ̀ pé òun ni Láòlú tó ń sọ dáadáa, ibo làwọn ọ̀tá rẹ̀ wà, ibo kinní kan wà. Ṣé èṣù nìyẹn? Ṣé yẹn réṣù rí? Ṣé èṣù gangan nìyẹn? Ìyẹn ò ṣèṣù. Èṣù Láòlú olórí oríta, ẹlẹ́kún sunkún láńlóye ń ṣẹ̀jẹ̀. Ẹ mọ iye èṣù tó wà ní. Èṣù wà, rílì èṣù wà, ọ̀dàrà sì wà pẹ̀lú. Ẹ má jẹ́ máa lọ sáárín ẹ̀. Èṣù wà, ọ̀dàrà sì wà. Ṣé orí ètò wà ní Ilé Ifẹ̀ tó lóun èṣù yẹn ń ṣèṣù? Gbogbo ẹnu mo fi sọ. Èṣù má ṣe mí, má ṣe nìkankan, ibi tó bá ti ń bọ̀ ní kó lọ. Èṣù wà lọ́rùn agbede méjì ọ̀run. Ọlọ́run ń rí èṣù, ó sì ń rí. Ṣé ẹni kí èṣù yẹn, ẹni tó pera rẹ̀ léṣù yẹn, ẹni kó bọ́ ọ̀tá, kó wá ìwà lẹ́wà mọ́mì mi ẹ mà ká san mọ́. Ẹ ká san mọ́ o. Olórí Kristánà ẹ ká san mọ́ mi o. Ẹni kó bọ́ ọ̀tá kó wá sọ pé lágbájá ọmọ lágbájá. Kó bọ́ ọ̀tá kó wá sọ orúkọ Gani Adams àti orúkọ ìyá Gani Adams. Ìgbà yẹn ni máa mà pé nígbà tó ń bèèrè lókè ṣé oríṣẹ́ ọwọ́ mi àkànwọ́lẹ̀ ní kinní kan, àwọn tán lérí sí ẹ ẹ̀wọ̀n kinní kan, mélòó ni gbogbo wọn? Wọ́n ń kú. Àwa la sì wà lórí ọwọ́ bá, àwa ni number 1. Ẹ sọ fún Gani pé àwa ni number 1. Tèbí báńdíìsì ló sì wọlé tọ Ọọ̀ni of Ifẹ̀ tí OPC fẹ́ lọ máa ṣọ. Ẹ máa gbọ́ àti ìjáde gbé. Ẹbí ọba náà kì mọ́lẹ̀ tán gbéjù sínú mọ́tò tán ṣáná sí tán jó mọ́ mọ́tò. Ṣebí ọba nìyẹn. Wọn ò dé tí ì ṣe kankan o. Oh my God. Wọn ò tí ì ṣe kankan. Ṣé wọ́n ti wọ ní Ọọ̀ni of Ifẹ̀? Àwọn tá ń pariwo pariwo lóò tá ń pariwo tẹ̀lé lẹ́yìn wọn ò tí ì pa méjì lẹ́yìn ẹ̀. Kán dàbọn bò wọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kẹ̀yìn ẹ̀ka wá ní àwọn tátù. Ìgbà yẹn ni mo mà pa ní nǹkan. Wọ́n ṣẹ̀ máa mà pé nígbà tá ibi tó yẹ kẹ́ ẹ ti rìn òkè lẹ́ ń fò. Èmi mo sọ fún yín, mo ní ẹ máa tó tẹ́ tá bá ti bí yín dà ilẹ̀ Yorùbá ẹ máa bọ̀ mbẹ́. Àbújá ni gbogbo yín lọ. Ṣèbí ìgbà tí wèrè tó lóun lọ kí fífísítì ní Ọ̀yọ́ tí Tinubu lóun lọ́yọ̀ kí fífísítì àti bẹ́ẹ̀ ló gbàdé London. Wọn ò bí kú, wọn á kẹsẹ̀ ìdíwájú ni bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. Ṣe pé ṣé mo lọ bá ń lólè ni? Mọ́mì, ṣé mo kó jàgídíjàgan lọ bá? Àbí mo gbébọn dání? Àdúrà lájọ ń gbà fúnra wa. Ṣebí mo ránṣẹ́, mo dẹ̀ sọ tí mo ń gbà tán pé bí ọdún ọmọ fún mi o, mo ní mo dẹ̀ dá o. Ooo, àbí kò ṣáà fàjà. Kò fàjà. Èmi mọ̀ wẹ̀ ṣebí wọ́n náà ti ta fà sí mi kí n máa gbẹ. Ẹ̀gbọ́n àwọn kan ní tí kì í ṣe pé ọfà Tinubu ti bẹ̀rẹ̀ sí ó máa ń gbé. Ó ní mi ò gbẹ, mo ń gbà wẹ̀ ni torí oúnjẹ tèmi nìyẹn. Oúnjẹ tèmi nìyẹn. Èmi ò ṣe àwọn àdáde ìgbà mí ẹ máa sanra, ìgbà mí ẹ túrú. Mo ní mi ì lè sanra tí máa fi kú. Ikán ò lè rí jẹjẹ torí pé ohun tí mo máa ṣe ni kí n máa gbà wẹ̀. Pẹ̀lú ẹwà mo gbọ́ sà
wípé bandits lọ́bẹ̀ wọ́n lọ fíṣítì wọn ni wọ́n náà nídìí OPC ṣé ọ̀ọ́dẹ òfìfẹ́ gbọ́dọ̀ sọ pé ó nídìí OPC sí àwọn náà nídìí OPC kàn mọ̀ pé ọkọ̀ ìyálà ìyá wọn òun ni Sunday Igboho ń ṣe ọkọ̀ ìyálà ìyá wọn òun ni Sunday ṣé rí èèyàn kan tó dàgbò wọn nù bí Dáfídì bá lè kojú Gòláyátì ọba àwọn ọba kábíyèsí o ọmọ mi ní Dáfídì tó dàgbò Gòláyátì nù ṣe rí kíní kan ò yé ẹ̀dá láyé kíní kan ò yé ẹ̀dá yìí tí ò yé ẹ̀dá ṣé kí sọ lẹ́nu òun ni pé a ò mọ ibi tí Ọlọ́run ń gbà a ò mọ ibi tí Ọlọ́run ń gbà ẹni tí ò mọ̀ pé òun máa dọ̀la ó ní ta la lágbára náà tó mọ̀ ọ̀la ẹni la rí o kò sẹ́ni tó mọ̀ ọ̀la ẹni la rí o dábì ló mọ̀ ọ̀la Ọlọ́run mi ló mọ̀ ọ̀la ní tó máa ṣẹlẹ̀ ní ìwọ̀n wákàtí kan sísìnyí nobody know ṣùgbọ́n a máa ń bẹ̀bẹ̀ ó ní gbogbo ọjọ́ ni ó kún fún ibi àdúrà la máa fi ra ìgbà padà ṣùgbọ́n àwọn ènìyàn ìkà kí ló dé tẹ́ ẹ rò pé ẹ̀yin lẹ láyé ẹ̀yin lẹ rò pé ẹ láyé o ẹ̀yin kẹ́ lẹ láyé ẹ̀yin kọ́ lẹ lọ́run ẹ̀yin kọ́ lẹ lóhunkóhun even owó tẹ́ ẹ lò pé ẹ̀yin lẹ ní sí bákan kan tí tó mí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó ń gùn yín tẹ́ ń kó mọ́tò jọ tẹ́ ní gbogbo tẹ́ ẹ bá nílẹ̀ máa fi gba president kò ní dáa fún yín ta ló wí bẹ́ẹ̀ fún yín orí ibi tẹ́ ẹ wà nù ní ẹni ó bọ́ ọ̀tá ó lọ ṣe meeting ṣé rí ẹ jẹ́ ń sọ àṣírí kan fún yín tẹ́ ẹ mọ̀ lẹ́nìí mo sọ pé gbogbo yín ẹ ò mọ̀ òun ni pé ìyá Ṣàlí olórí ẹgbẹ́ òkùnkùn ṣé ẹ ti mọ̀ ìyá Ṣàlí ọba obìnrin ìlú òyìnbó òun ní okùnfà ilẹ̀ wa gangan tó ń di Yorùbá mú tí ò jẹ́ ó lọ òun ní agbára ilẹ̀ yìí ló wà lọ́wọ́ òun sì ni ó di ilẹ̀ Yorùbá mú tí ò jẹ́ ó lọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ Yorùbá bá a ṣe ń rí Ọbásanjọ́ tí ò gbà tá a rán wọn wèrè wọ̀nyí tí wọn ò gbà wọ̀nyí kò ṣẹ̀yìn wọn o ìyá yìí gangan gbogbo ẹnu ni mo fi sọ kò sí mi ìkúkú sí ìlú òyìnbó tàbá náà lé mi wálé ìlú bàbá mi ni mo wà máa rìn máa yan èmi mo nílẹ̀ ọmọ ọba lè mi ó lè jọ ọmọ ọba obìnrin ó lè jọ ọba obìnrin sí ìlú tiẹ̀ obìnrin atẹ̀yìntọ̀ ni èmi wòlíì ọmọ ọba ni mo sọ bẹ́ẹ̀ àwọn náà ní wọ́n ní ibi tí wọ́n ó gbé sàrá àwọn kan tó bá dé ibi kan tí ibi tá bá dé ibi kan tá à ń gbé kà àwọn apá lọ́lọ́ ni níbi tèmi bá ń fọhùn àṣẹ Elédùmarè ni o gbogbo àdúrà wa nínú oṣù keje yìí èmi ò mọ̀ yín tẹ́ ń jẹ lábẹ́ ìyá Ṣàlí o èmi ò mọ̀ wòlíì tó ń gbàdá mẹ́wàá lọ́wọ́ ìyá Ṣàlí o èmi ò mọ̀ mọ́dà ìnísírẹ̀ tó ń gba owó lọ́wọ́ ìyá Ṣàlí o ṣùgbọ́n ẹni kí ìyá Ṣàlí máa lọ sọ́run àrèmọ́bọ̀ ẹ má bínú pé wòlíì sọ pé kéèyàn ò kú torí mi ì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n the problem we have today òkè ìṣòro tí a ní lẹ́ni tí Ọlọ́run sọ fún mi lọ́sàn yìí òun ni pé bí mo ṣe wà lágejù tí mo gbàdúrà inú oòrùn ni mo wà ń bí títí ìjì fi dé tó bá jẹ́ pé inú oòrùn mo ti ṣe program ẹ lè má rojú mi mo gbàdúrà yẹn títí táìmù yẹn fi pé ni ẹ ṣeun ẹ̀mí máa ṣe ni mo máa tú ọ̀rọ̀ yẹn jáde ó yẹ kí n gbé síta pé bóyá àbẹ̀dẹ̀ máa ṣe program fún mi fún ni pé Queen Elizabeth is the problem of Yoruba ká kúkú gbé bẹ́ẹ̀
ká wá gbé sórí YouTube kí gbogbo ayé máa wò, kí n wá sọ the problem tó ibi ìdè tó fi dé ilẹ̀ Yorùbá tí ò fẹ́ jẹ́ kó lọ, kí n sọ àwọn ẹwà àti àwọn ọmọ wa tí ó ń kó ṣẹrú, torí pé tí ẹ bá kúrò tí ilẹ̀ Yorùbá tí ó bá gba òmìnira lénìí, mo fi dá yín lójú láàrin ẹ ká sọ pé Yorùbá ò lè dáṣe kò lè dáṣe, mo fi Ọlọ́run àti ìpín àti ìjọ tí a bí mi fi ṣe láre, ìran tí mo rí lórí ilẹ̀ Yorùbá, a ò ní lo ọdún mẹ́ta kí a tó dé ká tó bá ìlú London ká tó kọjá wọn. Mo fọlọ́run ṣẹlẹ́rìí, ìran tí mo rí, ẹ jẹ́ n sọ ìran yẹn sí ayé kí ẹ gbọ́. Mo rí gbogbo ewéko nígbà tí wọ́n wọn ilẹ̀ yìí, wọ́n wọ́n débi ààlà, mo rí gbogbo omi sì yí ilẹ̀ yìí po. Nínú omi yẹn, ẹ̀rọ kan bẹ̀rẹ̀ sí ń dìde bí àwọn kan bẹ̀rẹ̀ sí ń dìde bíi pé kéèyàn máa ma fẹ́ǹsì. Nígbà tí àwọn fẹ́ǹsì yẹn débi kan bíi pé ká máa fi pílásítìkì mọ́ nínú pílásítìkì yẹn, ó wá dàbí pé ìmọ́lẹ̀ ìràwọ̀ kan tàn nínú ẹ̀, ó wá ń dán yinrin, ó wá yí gbogbo ewéko. Gbogbo ewéko tó wà ní gbogbo agbègbè náà yípo gbogbo fẹ́ǹsì yẹn. Mọ́mì, a ò wà lórí ilẹ̀, áńgẹ́lì kan gbé mi tí mo wà ní apá ẹ̀, mo wá ń wo gbogbo ẹ̀ látòkè, gbogbo ewéko ilẹ̀ yìí ó wá yí padà, ó di gold. A wá ṣe ọ̀nà kan sí ojú òfurufú, a wá fi hàn mí pé ṣé ẹ rí gbogbo ilẹ̀ tí mo wá ní ṣé bí báyìí ni wọ́n ń pè ní United Kingdom. Áńgẹ́lì yẹn náà wá dáhùn mí lóhùn pé rárá o, pé ilẹ̀ abínibí rẹ rèé. Ibi báyìí láti mú ohun tí ó wúlò láti fi tún ìlú èyí tí ẹ ń pè ní ìlú ọba yẹn ṣe. Ìlú ọba kẹ̀ làwa gbé adé orí Elizabeth jáde wá fún mi. Nínú adé orí Elizabeth yẹn, a wá sọ fún mi pé nínú tó fi ṣe adé, ilẹ̀ adúláwọ̀ yìí tó jẹ́ Áfíríkà yìí láti mú nínú ẹwà ògo yẹn tá a fi ṣe in tó dán jù nínú adé orí ẹ̀. Wọ́n dẹ̀ ní immediately effect tí wọ́n bá pín ilẹ̀ Yorùbá lẹ́ni, a máa gbé ìràwọ̀ adé yẹn padà wá sí orílẹ̀-èdè yìí. Mo wá rí i pé gbogbo orílẹ̀-èdè wọn ó wá padà di green. Ọ̀nà tí a fi hàn mí lójú òfurufú yẹn, gbogbo ènìyàn wá ń tọ gbogbo ojú ọ̀nà yẹn padà wá síbí, ìlú yẹn wá di ahoro. Wọ́n á ní Olúwa béèrè lọ́wọ́ áńgẹ́lì yẹn pé kí ni ohun tí a ó lè ṣe tí orílẹ̀-èdè yìí tí ó fi ní ìpìlẹ̀ àti láti lè wá sí ìmúṣẹ. A wá fi arábìnrin yìí wọ̀n mí pé májẹ̀mú tó dá ní orí ilẹ̀ yìí, ó dá májẹ̀mú lórí ilẹ̀ yìí, ó sì san ẹ̀jẹ̀ náà fún òrìṣà kan lórí ilẹ̀ Nàìjíríà yìí. Ẹ̀jẹ̀ yìí òun ni ò jẹ́ kí ọ̀rọ̀ yín ó yéra yín láti ìgbà náà. Bàbá màmá, mo gbàgbọ́ ẹ̀jẹ̀ yìí ni nínú ìrìn àjò yìí ni mo fẹ́ béèrè ní ọwọ́ áńgẹ́lì yìí kó sọ ìpìlẹ̀ ẹ̀jẹ̀ tí ó jẹ́ fún mi. Ṣùgbọ́n ó sọ, èmi fi yẹn sí ọwọ́ mi gẹ́gẹ́ bí wòlíì. Ṣùgbọ́n àtúnṣe ti ń gun orí ẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Mami tẹ lọ́ọ̀fù kó pàtẹ́wọ́ fún Jésù. Ní ìgbàgbọ́, mo fẹ́ jẹ́ kí gbogbo èèyàn ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè yìí láìpẹ́, láì jìnà, láì fi ọ̀nà pẹnu, ogun ọ̀run yóò gbọ́ igbe wa, a ó sì borí ní ayọ̀ àti àlàáfíà. Ògo ni fún orúkọ Kristi. I rest my case. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìpele kejì tó tún wà ní orí ilẹ̀ yìí, màá tún fẹ́ jẹ́ kí ẹ dá àdúrà yín padà lọ sí ìlú Brazil.
I think everybody is hearing me now. Ọ̀rọ̀ yìí tí mò ń sọ lọ́sàn yìí, èdìdì ńlá ni tí kò sì yé ẹnikẹ́ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yìí, ìran wọn máa ṣe ẹrú ní ilẹ̀ yìí. Bí wọ́n tiẹ̀ wà ní ipò ọba lénìí, tí wọ́n wà ní ipò ìjòyè, ṣùgbọ́n ogun ọ̀run sọ fún mi pé èyí tó pọ̀jù nínú ọmọ wọn ni yóò pààrọ̀ orúkọ ìdílé wọn, wọn ò ní lè jẹ́ orúkọ ìdílé yẹn mọ́ nígbà tí ó bá yá. In tó mú mi sọ̀rọ̀ yìí ni pé mo fẹ́ kí gbogbo aládùá, wòlíì, pásítọ̀ àtàwọn màmá mi nínú Olúwa, mo fẹ́ kẹ́ ẹ dé ẹnu àdúà kọ orílẹ̀-èdè Brazil níbi tí ẹ̀tọ́ yín wà. Hallelujah. Aṣọ ohun èrè ìmèrè kànnù sí orílẹ̀-èdè Brazil. Ohun mèrè yìí wọ́n ti gbé original. Lóòótọ́ ọ̀pọ̀ ènìyàn tó bá ń gbọ́ mi, àwọn á máa rò pé mò ń sọ nípa òòṣà, but I'm not talking about idol. Ṣùgbọ́n ó ní ṣe pẹ̀lú májẹ̀mú kí ọ̀rọ̀ kí ó bá lè yéra wọn. Ẹ gbàdúà, àdúà ni pé Olúwa, agbára àṣẹ ọ̀rọ̀ tí ń mú àṣẹ ọ̀rọ̀ ṣiṣẹ́ ní orílẹ̀ ilẹ̀ Yorùbá láti ìlú Brazil tó lọ, ẹ jẹ́ kó padà sílẹ̀ Nàìjíríà. Ibi tí àwọn ẹ̀gún tí ó ń gbéjà wá nìyẹn. Àṣẹ kan bẹ ní Ilé Ifẹ̀ tí a ṣí mi ní ojú rẹ̀ ní ọjọ́ Friday nígbà tí mo wà ní Ilé Ifẹ̀. Mo gbàdúà níbi tí mo wà. A fi hàn mí ní ọjọ́ Friday tó kọjá yìí pé nígbà tí ogun ọ̀run ní kí n lọ síbẹ̀ tí mò ń béèrè gbogbo àṣẹ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti agbára tí ń fi ń dáhùn àdúà tó wà lórí ilẹ̀ Yorùbá. Mo fẹ́ ṣí yín lójú gẹ́gẹ́ bí àpẹẹrẹ kékeré kan. Àwọn wòlíì àti orí òkè tó pọ̀ jù ní ilẹ̀ Yorùbá níbo ló wà? Ìbéèrè mi rèé, ẹ dá mi lóhùn. Gbogbo ẹni tó bá mọ̀ pa wọn ń bá mi lọ nínú ìrìn àjò yìí tí ọ̀rọ̀ mi sì ń yé yín, mo gbàdúà gbogbo ohun tó o bá béèrè bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, èní lọ́jọ́ kejì nínú, ṣé ọjọ́ kejì àbí ọjọ́ kẹta? Ọjọ́ kejì ni nínú oṣù kejì, èsì rẹ̀ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Ìwà pẹ̀lú ẹwà Ọ̀ṣun ni, ẹ ṣeun mọ́ mi. Ta ló tún wà ń bẹ̀? Ṣé ká gbà pé Ọ̀ṣun ni? Orí òkè tó máa gbọ́, orí òkè kíní, orí òkè kíní, orí òkè kíní, orí òkè. Ọmọọba admin 2 ask again. Ìlú wo ni orí òkè pọ̀ sí jù? Orí òkè tá máa ní wọ́n lọ gbàdúrà lórí òkè o, orí òkè o, orí òkè o, ní ìlú wo ló pọ̀ sí jù? Ok, wọ́n ní kí n pè ní mountain. Níbo ni mountain pọ̀? Kì í ṣe àwọn orí òkè ilẹ̀ lẹ́ẹ̀bí inú oko tẹ̀yìn ń lò yẹn o. Ọ̀ṣun, ẹ̀ṣẹ́jàre Àjàní, Ọládìméjì, Èkìtì, ẹ ṣeun. Orí òkè pọ̀, Ọ̀ṣun ni, Ọ̀ṣun state ni. Tẹ́ ẹ bá dé Ọ̀ṣun láti from ìdí ẹ bá ti dé Àṣejìrẹ́
títí dé Ìkòyí. Ẹ mọ iye orí òkè tó wà ń Ìkòyí ni. Orí òkè Akínkẹ́mi, orí òkè Ọlọ́run kọ́lé, orí títí dé Ẹ̀fọ̀n Alààyè. Gbogbo bẹ́ẹ̀ orí òkè ni o. Èsì àdúrà dẹ̀ wà ń bẹ̀. Òun náà ni mo ṣe lọ béèrè lọ́jọ́ Friday pé Olúwa, bí àṣẹ ọ̀rọ̀ bá ń bẹ ní gbogbo orí òkè wọ̀nyí, kí ló dé tó dáhùn àdúrà ní 1930 tí àkókò yìí sì rí báyìí Ọlọ́run? Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá. A wí sí mi pé àṣẹ ọ̀rọ̀ níbẹ̀ nílé Ifẹ̀ ó ti kú ọ̀nbẹ. Kò sórúkọ méjì àbá máa pè é, tí n bá ní kí n pè á pè dà. Wọ́n ṣe kinní kan. Ó ní látọdún wo ló ti kú ọ̀nbẹ? Wọ́n ní láti ọdún kẹfà sẹ́yìn báyìí. Ó ní àṣẹ yẹn jáde kú ọ̀nbẹ. Adékẹ́mi Ẹwàtómi 1930. Ẹ ṣé mọ́mì. A ti ń kọrin tipẹ́. Ọlọ́run 1930. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run 1930 o, bàbá wa ṣe tèmi. Àbí? Láti 1930 ni Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ tó gúnlẹ̀ síbẹ̀. Mọ́mì, àwọn ènìyàn pè ní àwọn aláìmọ̀kan ìgbàanì. Wọ́n pè ní òòṣà, ṣùgbọ́n àṣẹ Elédùmarè ni. Ẹ jẹ́ n dárúkọ orí òkè kan ní Ilé Ifẹ̀. Èmi ò sí mọ́ bẹ́ẹ̀ o. Òkè mo ti débẹ̀ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n mi ò mọ̀ pé ibi àṣẹ yẹn gbé wá nìyẹn. Orí òkè akọ̀wé, bẹ́yà alákọ̀wé, bẹ́yà akọ̀wé nílé Ifẹ̀. Orí òkè akọ̀wé, bẹ́yà alákọ̀wé nílé Ifẹ̀. Bí mo ṣe gbọ́ náà nìyẹn. Wọ́n ní nígbàanì wọ́n ń sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú agbára májẹ̀mú ní tí Ọlọ́run fi hàn mí lójú ìran. A sọ wípé àṣẹ yẹn sọ̀kalẹ̀ sórí òkè yẹn ní kùtùkùtù hàì. Wọ́n ní nígbà tí àṣẹ yẹn sì sọ̀kalẹ̀, omi kan dẹ̀ jáde lábẹ́ àpáta yẹn. Omi yẹn ló ṣàn títí. Wọ́n ní omi yẹn dẹ̀ wọ inú ìlú wa. But mi tí trace ẹ̀. Mo ṣẹ̀ fẹ́ múra láti lọ wo omi yìí. Ibi tó ṣàn tó dé. I need to go and do an excursion there. Ẹ̀yin DSS mi tí lọ bẹ̀, ẹ má lọ palẹ̀ mọ́dé mi ń bẹ̀. Bàtà Ọlọ́run bá ló yá ni. Gbà ń bá ń bọ̀ ń bẹ̀ ẹ̀ ní dúró. Torí mà pé bá lọ dènà dè mí. Ẹni bá dènà dọ́ máa Jésù o, kìnìún ni ó yá. Ẹ mọ̀ àwọn ọmọ kéékèèké tán lọ fi Èlíṣà ṣe yẹ̀yẹ́. Abo kìnìún ló ya wọ́n. Gbogbo wa náà máa wá ń sìn. Nígbà tán ti ní bandits ti wá Ilé Ifẹ̀. A dẹ̀ ti ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀ sìn. Ọ̀tá dẹ̀ ti sọ pé a ti lọ Ilé Ifẹ̀. Ká má rò pọ̀ ọmọ ọba ló ń wá ń bẹ̀. Ní tí mò ń sọ rèé, nígbà tákòókò bá tó, Ọlọ́run máa dìde. Àṣẹ ọ̀rọ̀ yẹn máa jáde. Ṣùgbọ́n torí olè, ojú kòkòrò, agbára tó jágbára lọ, ẹ̀dẹ̀ ṣí nídìí. Àwọn kan kóra wọn jọ. Wọ́n ní kán máa kọ́ museum sí Ilé Ifẹ̀. Kán máa kó gbogbo òrìṣà
wọ́n wá kàn máa wá tọ́jú ẹ̀ sí museum nílé Ifẹ̀. Is that so? Ṣé lóòótọ́ ni? Tó bá ti ṣe yes ẹ máa tẹ yes. Ẹ pé ọmọ ọba ò lọ léèwé ní ìsìn maitri. Ibi yìí ọgbọ́n yìí ni wọ́n dá tí wọ́n fi mú àṣẹ ọ̀rọ̀ ilẹ̀ náà táwọn èèyàn dẹ̀ mọ̀ pé agbára tọ́lọ́run ń lò tó fi ń dáhùn àdúrà tọ́lọ́run sọ̀kalẹ̀ bí ìgbàanì lẹ́yìn gbé bí góòdì ẹsẹ̀ ń rí tó ń dángàn. Wọ́n dẹ̀ gbé lọ sí museum yìí. But when we get to the place, nígbà tẹ́ gbé débẹ̀, níbo ló wà? Níbo ló wà? Mo ń sọ tí mo mọ̀. Tí Ọlọ́run bá fi nǹkan wọ̀n mi bí mo ṣe ń wò mí ní bí èmi náà bí mo ṣe ń wo orúkọ yín bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe ń gbé sáńbọ̀dù yẹn síwájú mi. Àfi tọ́lọ́run máa torí ẹ má flag ẹ fi wọ́n lẹ̀ jẹ́ ká máa flag bàbá dáríjì wọ́n torí iṣẹ́ táwọn gbà nìyẹn. Tọ́lọ́run bá ń fi ràn wọ́n mi kí n tó lè sọ mo máa ń béèrè àpẹẹrẹ. Èyí tí mo sọ yìí àdàbí téèyàn kan bá pè mí àbí ó pè mí ní kọ̀rọ̀ àbí ó sọ ó pé ọmọ ọba pé àṣírí tó sọ yìí wá lọ sọ nígboro ni tí mo sọ yìí. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn alágbára tá pera wọn lálágbára nílẹ̀ Yorùbá gbogbo wọn ni màá jẹrí ní kọ̀ọ̀kan lórúkọ Jésù. Gbogbo wọn nílẹ̀ agbémi àyàfi tí wọ́n bá fi Sunday ọmọ Adéyẹmọ sílẹ̀. Èmi ò ní kẹ́ ẹ mọ̀ mí. I don't want to know anybody. That's why tẹ́lẹ̀ mi máa ní daddy I want to see you. Mo ní ẹ lè rí mi. Iná ni mí ènìyàn kan ò lè rí mi torí àkìrán lọ́hùn. Àwọn tó bá dẹ̀ rí orí ọ̀fẹ́ tán bá rí mi ẹ máa kú oríire o. Torí pé tó bá bá mi bí tèmi tí ń ṣiṣẹ́ tèmi mo lè máa ru blọ́ọ̀kì kí n máa ṣe oníbọ̀ fún onílé. Ọlọ́run mi ò pè mí pé lọ gun ga. There's a one person tó ní daddy you are instrument. Mo ti sọ mo ní màá sọ fún àwọn èèyàn. Ó ní daddy Bùsáyọ̀ mi rèé ẹ máa kọjọ́ mẹ́ta màá mi. Sálàáfíà ló wà. Ìgbà kan náà wọn kan wá káàkiri pé mo ń pè Bùsáyọ̀ Bùsáyọ̀ pé ìyàwó mi wọ́n lọ wọ́ ọmọ ọlọ́mọ kiri ẹ má lọ mọ ọmọ ọlọ́mọ mà wọ́n rí o ayé ò ní mú yín o. Hallelujah. Mami mo ṣe Bọ́lá tán God bless you mami ẹ fi wọ́n lẹ̀ kán máa flag. Sunday Adébánjọ Ògúnládé ló máa ṣẹlẹ̀ Ọlọ́run àmàgbà pásítọ̀ ló máa wà ń bí kí n máa ṣoògùn. Òótọ́ ni jàre Bùsọ́lá Táyọ̀ òótọ́ ni wọ́n lọ ní ìyàwó rẹ̀ ni ẹ lọ máa wá mi mọ́ bí tán fẹ́ wá ìyàwó mi dé ẹ̀rí pórí yín burú fa ìyàwó mi ń bẹ l'Amẹ́ríkà ẹ máa wà lọ́bẹ̀ ṣé kí n ṣàdírẹ́sì fún yín Amẹ́ríkà ni ìyàwó mi ń gbé tẹ bá rí ìyàwó mi gan ẹ máa fọ́ ìyàwó mi fọ́ ìjù ìyàwó Tinubu lọ ọmọge tó bá rẹ̀ jí ẹ̀ lásán wàá fọ́ ẹ̀yin wèrè asínwín daddy I love you ẹ ń dẹ́ra yín ìkan náà ló dẹ́ra ẹ̀ lọ́jọ́ kan kò sí tẹ́ fẹ́ daddy ní instrumenti ní yín mo ní Ọlọ́run á sí ẹ ní instrumenti ẹ̀rọ lèmi ní tó ní instrumenti ojú yìí mọ́ ètí ìwọ̀nú pósítà ni ó là máa tú ìṣì yín gbọ́ wọn náà fẹ́ tú ìṣì mi admin wọn náà fẹ́ tú ìṣì mi àbí báwo náà ṣe tú ìṣì èèyàn ọlọ́mọdé arógun tú ìṣì káwá lọ tú ìṣì mi kan lọ tú bòtì ara mi kúrò àbí kẹ́mi mímọ́ má máa rí bòtì bóyá nǹkan tó mi mímọ́ fi ń dá mi mọ̀ bí mo ṣe rí ilẹ̀ mi mímọ́ fi ń dá mi mọ̀ kẹ́ wá lọ tú ìṣì mi kí wá lọ dòyìnbó ọ̀sán gangan àbí
ẹ jẹ́ bá sọ̀rọ̀ gidi jàre oje mọ́mí mi ẹ má bínú jàre èèyàn ò ní sọ̀rọ̀ ká má fàwàdà sí inú wa ò ní bàjẹ́ lórúkọ Jésù ọ̀dá omi kì í dá hán ọ̀dáhùn rere ò ní dá yín mọ́mí ẹ káàsán mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí mọ́mí kò fokore kí ló dé tẹ̀ rẹ́rìn mo sọ fún ọ sí mo níyàwó mi wà l'Amẹ́ríkà kàn máa wà l'Amẹ́ríkà kàn wà lọ sọ́dọ̀ binding àbí ṣé boundary lẹ́ ń pè wọn ò tí ì mọ̀ pé tọ́lọ́run wọ́n wá lọ kọ́ museum yẹn síbẹ̀ nínú museum yìí wọ́n ní kí gbogbo ènìyàn ká máa kó òrìṣà wọn lọ síbẹ̀ ṣé ẹni tó lórìṣà nìkan ló kó lọ síbẹ̀ mo wá béèrè pé ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ká lè mọ ibi tí a fẹ́ sá sí mo béèrè ní ó tún di ìbéèrè kejì ṣé lóòótọ́ náà kọ́ museum sí Ifẹ̀ torí pé mo fẹ́ wádìí ẹ̀mí Ọlọ́run torí Ọlọ́run ní kí lọ béèrè mo sì béèrè ẹ mọ̀ pé nǹkan téèyàn ò bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi gbá rìsáàṣì ṣé rìsáàṣì àbí ẹ ṣàṣì ta ṣéǹjì rìsáàṣì ṣé mi gbà ṣé mi sọ pé research thank you ìyá alájẹ ẹ bà ká sàn God bless you mami ẹ ráàánú gbà ìjàngbara tá à ń jà yìí a ó borí ẹ lórúkọ Jésù a ò ní kú fọ̀tayọ̀ ẹ mà káàbọ̀ mà God bless you mami mo research ok ẹ sì jàre admin ti kọ research ẹ ṣeun jàre wọ́n ní research ni ẹ bá ń gbá research rẹ pé ṣé lóòótọ́ kọ́mọ ọba má lọ di alágàbàgebè ntọ́lọ́run ò wí ká má lọ wí ṣùgbọ́n ntọ́lọ́run sọ fún mi nìyẹn ẹ jẹ́ n sọ tèmi ntọ́lọ́run sọ pé wọ́n ní kán kọ́ ibi tá ń kó àwọn dáàdì di professor ẹ ṣeun sà wọ́n mọ̀ tún fún mi ní professor ti bó àìsí lẹ́tà àbí èwo ń bẹ ṣé professor ti Jésù ni àbí ti Bíbélì mọ́mí mi wà lẹ́wà God bless you mọ́mí Kristiana fún mi láyọ̀ ẹ̀ mà ká sàn ẹ kọjọ́ mẹ́ta o. wọ́n dẹ̀ fi ọgbọ́n àrékérekè wọ́n dẹ̀ rán obìnrin kan lọ Brazil nígbà tóbìnrin yẹn dé Brazil kí ló lọ tà ń bẹ̀ mo ti sọ̀rọ̀ yìí rí o ṣùgbọ́n tó bá ọ̀rọ̀ yìí wá ni pé èso wọn la ó fi mọ̀ wọ́n ìwà wọn la ó fi dá wọn mọ̀ kí ni ìṣepọ̀ Yorùbá àti Malam èdè kan náà kọ́ là ń fọ̀ náà jẹ́ ń ṣèdè lúwa àdùnmí wáyé pásítọ̀ mi ìmọ̀túnmọ̀ tó wí yẹn o kò yé mi o torí wọn fẹ́ sọ pé pásítọ̀ kọ́ mọ̀ rò pé ó ní nǹkan tèmi àti ẹ̀ ti sọ ní kọ̀rọ̀ àdìtú Elédùmarè là ń sọ lọ́wọ́ yìí o wà ní Ọbásanjọ́ wà lọ kọ́ lóyìnbó lórí YouTube yẹn ni o Ọbásanjọ́ house market àbí how market torí tèmi máa kọ́ lèmi kọ́ pé Ọbásanjọ́ báwo lọ́jà. ó ti mọ ibi tí mò ń lọ àbí báwo ló ṣe mọ́kàn mi ó dàbí pé màá pààrọ̀ àdmí yìí ẹ dákun ṣé Aṣíwájú Felix wàhálà ànúgbà o ṣé a ò ní pààrọ̀ àdmí yìí báyìí ṣé a ní pààrọ̀ àdmí ṣé a ní pààrọ̀ rẹ báyìí torí ó ti ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ o ìyí tí mò ń sọ rèé ó dàbí àwàdà kì í ṣàwàdà o I'm seriously mo rọ́wọ́ ẹ
ó ṣe mo ti rántí ó ti fi mí sórí nẹ́bùn bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ń lọ mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ń lọ wọ́n sọ̀rọ̀ ojú ọmọ kékeré. ẹyẹ yọmi ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni Ọbásanjọ́ house wo market Tinubu báwo lára ẹ bá ń kí Tinubu báwo lẹ́sẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti dúró president 2023 ó mọ̀ tán rẹ̀ èèyàn tán rẹ̀ bí ìyá àbèjì ṣé rí lọ́la mo fẹ́ padà lórí ọ̀rọ̀ Gani Fáwẹ́hìn Gani Adams Gani Fáwẹ́hìn mi kọ́ lọ́run fọ̀run kẹ́ bàbá mi mo fẹ́ padà sí orí Gani Adams mo fẹ́ jẹ́ kí èṣù láòlú ẹ̀yìn tó bá sọ̀rọ̀ ní ilé Ọọ̀ni of Ifẹ̀ yẹn mo fẹ́ jẹ́ kí kèmi àti ẹ̀ kájọ fi gagbága mo fẹ́ jẹ́ kèmi àti láòlú tó sọ pé òun lòun rí ṣé òun rí iṣẹ́ ọwọ́ òun yẹn mo fẹ́ jẹ́ ká mara wa mo fi títóbi Ọlọ́run tó bá jẹ́ ènìyàn ló sọ pé òun ni láòlú èṣù yẹn bí Olúwa ti ń bẹ bẹ́ẹ̀ mi rẹ̀ bá wà láàyè máa fún ní 21 days tí ò bá jáde láyé ẹ lọ́lọ́run ò pè mí tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti fún mi láṣẹ pé kí n go on mami màá sọ gbangba ni pé màá wá lọ sí Ilé Ifẹ̀ tó lóun gbé yẹn màá dẹ̀ sọ ní wọ́nàwọ́ níwájú ẹ̀ pé ẹ sà tó bá jẹ́ pé láòlú ni ẹ lóòótọ́ tó jẹ́ pé ìwọ ló wà nídìí ẹ̀ tó ń ti Gani Adams lẹ́yìn tó dẹ̀ ń jẹ́ tó ń pè tó ń jẹ́ kájọ fúnra wa ní 21 days káwọ ẹni tí ó jáde láyé ó ṣùọ́ ni mami èso ògùn orúkọ Ọlọ́run jẹ́ bí idán ni o ṣùgbọ́n àkókò náà ń bọ̀ lólúwa wí torí pé ẹlẹ́yà rẹ̀ ò tí ì tó ṣùgbọ́n ó ní àkànwọlé ní tàbà wàá mọ̀ pé ó ní àgbégbé wọn tó ń pariwo wọn láti kàn wọ́n wọlé Sunday ọmọ Adéyẹmọ ò kàn wọlé òkìkí rẹ̀ tún kàn sí ni ta ló mọ Gani ta ló ń bá ṣìyọ̀ṣìyọ̀ tó ń bá káàkiri àwọn ọmọge tó ń kó kiri tó lóun kó àwọn beauty girl kiri ẹ̀yin náà ẹ̀ wo rádaràda àwọn ẹ̀wọ̀n ẹbí rẹ̀ ń ké ebi ń pa wọ́n olóhùn ṣe most beauty tí ẹ mà pé àwọn ọmọ yẹn náà ó ń bá wọn sùn kiri ni ẹ má mà jẹ́ ń sọ̀rọ̀ ẹ sì fẹ́ kọwọ́ bọ̀ mí lẹ́nu o. Rachel Bọ́láńlé torí pé wọ́n fẹ́ kígi bọlé oyin wọ́n dẹ̀ fẹ́ rí ìjà oyin bẹ́ẹ̀ ni Ìgbòho wọn mọ battalion ẹrúkú pọ̀ yẹ́yẹ́ tẹ bá ń gbọ́ yẹ́yẹ́ àwọn ọmọ ẹsẹ̀ mi dáàdì wọn ní dáàdì ó pọ̀ yẹ́yẹ́ dáàdì ó pọ̀ yẹ́yẹ́ àbí àwọn ará Èkó kò máa wí sí wọn ọjọ́ kan máa wí dáàdì wọn ní dáàdì mo wá bá débì kan bá a jókòó kí gbogbo wọn rán pariwo pé dáàdì ó pọ̀ yẹ́yẹ́ mo ní kí n kàn á pè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni forever legend ẹ ṣeun jàre Islami Adesina Ibrahim God bless you. gbogbo nǹkan wọ̀nyí òun là ń jọ ń fà ẹ ṣé o òun ló jẹ́ ká mọ̀ wọ́n lénìí tó jẹ́ ká gbórúkọ ọ̀pọ̀ èèyàn orúkọ tí ń téèyàn tara orúkọ rẹ̀ dìde ṣé ti tòwó àbí ti ọlá ṣé ti ti pò ní àbí tògo adé orí ọ̀kín kì í ṣe tẹyẹkẹyẹ ẹja kọ́là kúlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà ọmọ èèyàn ní kọlà sí lára ibi tí mò ń lọ ni mò ti ń sọ mo ń mú ẹyẹ yìí bọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ṣe rí ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ ṣe jàre a ní àdégbádùn yìí gẹ́gẹ́ bí ọmọ mi tẹ́ni ó ní ó gbáàsì n bá fi gbọ́rọ̀ yẹn lẹ́nu máa ń rẹ́rìn ó gbọ́dọ̀ dárúkọ Sunday kó má fi lẹ̀gàlẹ̀gà rárá ta ló bí wọn dà nígbà tí Fúlàní tó lé kúrò ní Gàngán ó tún gbórúkọ yẹn ní àwọn tó fẹ́ lọ wò ó níbi tó wà ẹ mà pé ẹ̀rù kú ya ikú súnmọ́ tòsí yẹn ń tiẹ̀ ó fẹ́ ròde àrèmábọ̀ ó fẹ́ de kòló tó kẹnu bọyọ̀ tí ò ní padà sílé Ìyálájé God bless you ma n tí mò ń sọ yé mi
ó yé mi bàjẹ́ ṣùgbọ́n mò ń sọ ìtàn àwọn tó sọnù tá à ń wá torí ẹ gbàdúrà gbogbo ẹ̀yin ará London mi mọ̀ lóòótọ́ mo ti sọ mo ní mi mọ̀ àwọn mọ́mì tí wọ́n ń gba àwọn reverend mọ́mì kan àwọn ń gba táàsì ìdámẹ́wàá lọ́wọ́ Elizabeth sàdámẹ́wàá fáwọn wòlíì kan Nàìjíríà àwọn ni ò fẹ́ jẹ́ kó kú ṣùgbọ́n èmi ọmọ ọba o ẹ lọ gbàdúrà ẹ tún máa retí àwẹ̀ míì o tí ọmọ ọba máa tún kéde torí Elizabeth ó fẹ́ kú láyé torí Ọlọ́run ti fẹjọ́ ẹ̀sùn mi ó ti pẹ́ táwọn èèyàn ti ń sọ pé àwọn aráàlú òyìnbó lọ́wọ́ ní Nàìjíríà àwọn ni ò fẹ́ já lọ àwọn ni ò jẹ́ kí Nàìjíríà ó lọ àwọn ni ò jẹ́ kí Yorùbá ó sẹ́tù èmi máa ń ketí ikún sí ni torí tí mi bá ti rò òótọ́ ọ̀rọ̀ èmi ọmọ ọba ò kì í sọ ṣùgbọ́n mo dẹ̀ ti wá rí òótọ́ ọ̀rọ̀ náà ẹ̀yin wòlíì ẹ dìde ẹ tún lọ wádìí ẹ wò ẹ lọ wo ìyá ṣàlí ẹ ló ti tákòkò àti lọ fún kẹlòmíì ò pààrọ̀ ẹ a fẹ́ ṣe pàṣípààrọ̀ mo ti sọ fún yín mo ní a fẹ́ ṣe pàṣípààrọ̀ ẹ̀dá ó yẹ ká ṣe pàṣípààrọ̀ wọn ó yẹ ká ṣe pàṣípààrọ̀ ìyẹn fún yẹn ẹ tún gbàdúrà sí ilẹ̀ Brazil ẹni tí ó lọ ta nǹkan ìní wa ní ìní dárúkọ ẹ o kábíyèsí kan ni kábíyèsí ọba ìlú kán mọ̀ bá mọ̀ pé òun ló gbé lọ ó wá gbé rán obìnrin kan òun náà ni admin fẹ́ bẹ́lẹ̀ kan tádùmí tán tó bá ti bẹ wọ́n jọ máa mímí àti ẹni wọ́n mọ̀ pé ìwọ ọ̀dẹ̀ sí nlé tó bá ti lọ bẹ tí ọwọ́ Ẹsábọ́ọ̀dù bá ti bà ẹ́ mọ̀ pé Ẹsábọ́ọ̀dù ló máa ń ṣiṣẹ́ fún wọn náà bá ti ní ẹ kí Ẹsábọ́ọ̀dù kó lọ blọ́ọ̀gì ẹ tí ẹ bá ẹnìyẹn o torí àtàrí àjànàkú lèmi èè ṣẹrù ọmọdé o ìjọ tí Ẹsábọ́ọ̀dù bá ti fẹ́ para ẹ̀ ní kó wá bò mí afọ́jú èmi máa sọ pé mi ń ṣe kàsálí o bó ṣe jẹ́ nìyẹn ìwọ nǹkan tèmi ń sọ fún yín ni pé ṣé rí àwa ògbówó ọba ẹ kìlọ̀ fún àwọn ọba yín ká má kú ikú ẹ̀sín ẹ kìlọ̀ fún àwọn ọba yín ikú ẹ̀sín ti dé wọ́n máa kú tẹ̀sí ṣé ẹ rí bí àwọn Boko Haram yẹn ẹ rí pé wọ́n ṣe ń ṣe wèrè wọn tó wọ́n ṣe ń ṣe wèrè wọn tó bí wèrè wọn ṣe ń ṣe tó wọ́n ṣe ń ṣe wèrè wọn tó wọn kì í pa ẹ̀mí àwọn o wọ́n bá jí wọn gbé èyí tó bá ti mọ̀ pé ó jẹ̀jẹ̀kújẹ tó ti gbowó olóṣèlú òun náà máa ń kó gíbò náà máa ń ṣèlú ẹ̀ báṣubàṣu látọjọ́ tí wọ́n ti gbọ́ pé wọ́n ń dabọ̀ nùrú ìjọ wo lẹ gbọ́ pé pa ẹ̀mí àwọn bẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá olè níyín ìkan kọ́ ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọba oyè tó tọ́ síyàn kan ọba fún ẹlòmíì nílẹ̀ lẹ́ Ṣàgámù bí náà ni o ogun bí wọ́n lọ jáde ọba wọ́n lu ọba bí ẹni fẹ́ kú wọ́n kádé lọ wọ́n gbé gbogbo kó tó di pé ọwọ́ wọ́n ṣe rí wọn mú èyí náà ẹ wo àwọn ọmọ ọdún 17 àwọn ọmọ 17 years ọmọ ọdún 17 tá ń mọ ọmọ ọlọ́mọ tá ń gé orí ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ṣé ìgbà ìkẹyìn la fẹ́ pè yìí ni torí Ọlọ́run Jésù ò tí ì dé torí pé àwọn ọba wọ̀nyí tá bá ní àtẹ̀lé bíbélì ní ká máa gbàdúrà fún wọn ṣùgbọ́n irú àdúrà wo ni bíbélì ní ká máa gbà fún wọn kán dẹ̀ wo ọba ṣunṣun ọba aládé láì jẹ́ màjèṣí
ká dẹ̀ sọ sínú mọ́tò, ká pa, ká tún gbókùú ẹ̀ sínú mọ́tò, ká dẹ̀ jó mọ́ bẹ́ẹ̀. Ìyẹn kan tó pè mí tó sọ fún mi lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, mo sọ lọ́jọ́ yẹn, ó ní dádì ẹ ní àwọn ọba máa kú ikú ẹlẹ́yà, àwọn ọba máa kú. Ó ní dádì àwọn ọba ti kú tán. Mo ní àwọn ọba kú, ara ìjẹkújẹ. Tẹ́ ẹ bá tún dé Ìkẹrẹ́ lénìí, ọba méjì láàrin ìlú Ọ̀yọ́ kan ṣoṣo, nílùú kan. Látọjọ́ tí mo ti ń gbọ́ pé ọba méjì ń jẹ láàrin ìlú kan ni mo gbọ́. Tẹ́ ẹ bá tún dé Ìkẹrẹ́ lénìí, ọba méjì ló wà nínú Ìkẹrẹ́, bí Ìkẹrẹ́ ṣe kéré tó. Ṣé ilẹ̀ Yorùbá, gbogbo àṣẹ ilẹ̀ Yorùbá ẹ̀sà níbo ló wà? In tá a fi di àṣẹ ọba, in tá a fi ṣe àṣẹ ọba ilẹ̀ Yorùbá, nígbà tí afọbajẹ tóun náà fẹ́ di ọba tó ti lọ fi unknown right person jọba, tálà àbá tí ẹ wàá fi jọba ọ̀hún gan ná. Ṣé ètò ń pààyàn sínú hòtẹ́ẹ̀lì, ṣé òun náà fẹ́ fi jọba tí ẹ̀gán ọba tó wọ̀ sí ju ètò wà ń bẹ̀ gan lọ? Àbí ọmọ ìyá kan náà làwọn méjèèjì. Gbogbo ibi tí ò yẹ kí àṣẹ ọba, mo ń sọ̀rọ̀ nípa àṣẹ ọba, àṣẹ gbogbo ọba ilẹ̀ Yorùbá tí Lámúrúdù, Ọọ̀ni of Ifẹ̀ àti tán fi ṣe gbogbo orísun ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ọba fi dìde. Àṣẹ ọjọ́ kìíní, èyí tí èrè tí wọ́n gbé dé tán fi ṣe àṣẹ ọba, táṣẹ fi ń bẹ lẹ́nu ọba ilẹ̀ Yorùbá, ó ti wà ń Brazil o. Ó tán àbí ò tán? Ibi tí mò ń lọ nìyẹn. Ká fi orí òkùnkùn ká fi sọ̀ọ́dún. Àṣẹ ọba ti wà ń Brazil. Wọ́n ti gba billions of naira lé lórí. Kí ló kù? Bẹ́ẹ̀ni, man of God, we want to get justice for the Timothy. A máa gbà, yẹ́ẹ̀sì. Bẹ́ẹ̀ni, lórúkọ Jésù, ẹ máa gbà á. Àṣírí wọn máa tú ní kọ̀ọ̀kan ni. Nígbà tó jẹ́ pé a ò tiẹ̀ wá, ó bá tán. Nígbà tó bá ìlú gan ti ń sọ ń sìn pé ẹ dákun ẹ jẹ́ kó PC wá máa ṣọ́ mi o. Àwọn amrọ̀bà kọ́ ló wálé mi o. Àwọn bandits ló wálé lẹ́nu ọba. Ọba ò láṣẹ mi. Mo béèrè lọ́jọ́ sí mo ní àṣẹ ẹnu ọba dà. Àṣẹ ẹnu ọba dà. Níbo ló há sí? Níbo ló bọ́ sí? Ó ti pẹ́ tí mo ti ń béèrè o. Mo sọ nígbà táwọn ọba kú, mo ní àṣẹ àwọn ọba dà. Láyé àtijọ́, wọn ò gbàgbà láyà ẹ̀. Èyí tó jẹ́ kọ́ mọ́ baálẹ̀ gan. Báwo ló ṣe rí sí? Jagunjagun. Àwọn ń pariwo lóògùn ọ̀fẹ́ o. Níbo lọ́fẹ́ òun wà? Ó mà ṣe ni. Bẹ́ẹ̀ ni Yálàjé. Níbo lewé àtegbò wà? Pásítọ̀, fásitì kan ó jẹ, wòlíì kan ó jẹ, àfáà kọ, àfáà ó gbowó mọ́ṣáláṣí, kò kọ́ mọ́ṣáláṣí. Àwọn babaláwo ń kọ́ o. Oníṣègùn ń kọ́ o. Àwọn wo, ókè, àwọn tán ní káwọn ọmọ ọlọ́mọ lọ máa bẹ́rí wá ń sìn. Ṣé wòlíì ló tún ní ká máa bẹ́rí wá? Wòlíì ti bẹ́rí ti bọ́yàn ti bẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́. Àwọn babaláwo tán tó ń bẹ́rí àwọn ọmọ ọlọ́mọ lákòókò ìbáyìí kọ́. Ṣé ẹ̀yin jáwéjégbò, ẹ̀yin babaláwo ti yín, mà ju pé kẹ́ ẹ máa sọ pé ẹ̀ ń tẹ̀lé lóògùn ọ̀fẹ́? Owó yìí náà ní. Owó ilẹ̀ fi bayé jẹ́ o. Ọba fẹ́ràn owó. Ìjòyè fẹ́ràn owó. Àwọn afọbajẹ fẹ́ràn owó. Afọbajẹ gan owó. Gbogbo wọn. Mọ̀ pé ẹ ti sọ ìrètí yín nù. Ẹ jẹ́ kí n rántí. Ṣé ẹ mọ Sísì? Ta ló mọ Sísì? Níwájú Sísì yẹn, wọ́n ya kòkó méjì sí i. Lẹ́yìn ẹ̀, kí ni wọ́n yà síbẹ̀?
sísì ayé àtijọ́ Nàìjíríà owó wa sísì ni ò kìí ṣe 10 kobo o sísì kìí ṣe sísì oníwò sísì sliver níwájú ẹ̀ wọ́n ya kòkó méjì sí lẹ́yìn ẹ̀ kí náà yà sí. àwọn nǹkan wọ̀nyí ni ká lọ wá. àwọn nǹkan wọ̀nyí ni kẹ́ ẹ lọ wá lórí fóònù yín kẹ́ ẹ wá jáde. kí Yorùbá wá pè ẹ̀dọ́nú ẹ̀ papọ̀ ká wá wò pé lágijù tá a wà yìí kí lọ̀nà àbáyọ ẹ̀. ẹ lọ wá náírà ẹ lọ wá kọ́bọ̀ oníwò ẹ wo ìgbà tẹ́ ẹ ná dáórì owó ẹyọ tẹ́ ẹ ń ṣàlódò. kẹ́ ẹ wá rántí ìgbà tẹ́ ẹ ń gbé ohun ọ̀gbìn sí etí títì kẹ́ ẹ ń fowó sí i tó lè ò jí gbé. tẹ́ ẹ bá ro gbogbo yẹn papọ̀ ká wá béèrè lọ́wọ́ àwọn wèrè wọ̀nyí akówójẹ tí wọ́n rò pé tán fi pépà jẹ́wó tí wọ́n rò pé owó náà ń kó jẹ tán àmọ́ pọ̀rùn wọn náà ń bàjẹ́. ká wá ara wọn létí pé ibo lẹ fẹ́ gbé ọ̀rọ̀ ayé yín gbà tó bá dọ̀là. tẹ́ ń kó agolo jọ tẹ́ ń kó irin jọ tẹ́ ń kó òfò jọ tẹ́lẹ̀ kó mọ́tò sílé. ẹ ń kó yẹ̀pẹ̀ jọ iyẹ̀pẹ̀ tí ó padà wá gùn lé yín láyà lọ́la tẹ́lẹ̀ ń kọ́lé. ó fẹ́ tó lórí gbogbo àgbáyé rántí pé bó o bá wọnú igi wọnú dáadáa ẹ wò oríṣiríṣi pákẹ́tì igi ló wà ńbẹ̀ ìkan ò ga jù kan lọ ńbẹ̀ ètò bá yọ lábẹ́ ẹ̀ náà ló máa dà. wọn ò jà sípò ibi àyè bá gboní kúlùkù ní ògbórí rẹ̀ yọ sókè. wọ́n ní kòkó ní ọ̀pẹ ní wo kòkó yè. ibi ọmọdé bá wà ibi àgbà bá wà lọmọdé ń bọ̀ wá. ó mà ṣe o Ọbásanjọ́ ó mà ṣe o ibi ó báyé rẹ dé wá wo ẹlẹ́yà rẹ ibi ayé ò bá bá ẹ káàánú pé ìwà tó o bá wù láyé láyé máa rò oko mángòrò jó ìyẹn ni pé o ní nǹkan pàtàkì mo ń sọ níwẹ̀ o jókòó sórí ogun ológun mo ti pariwo láìpẹ́ yìí tí mo sọ pé ogun bàbá onífọ mẹ́ka tó o jókòó sí ní Ìkẹjà. báyìí náà tó kọ sí ẹ̀rọ jáde ọ̀nà ibi Islami Adesina Ibrahim ó ní ọba has been silent chief heritage to the west of kinikan millions ẹ ṣeun jàre ìrìn kàdáadá millions of dollars for over 200 years now àti kí Ọlọ́run gbà wá ní ọwọ́ wọn. àmì o àmì o àmì o àmì rẹ̀ pọ̀. Dádì àwọn kan lénìí ẹ lọ sí Àpápá ẹ jẹ́ mú ẹ̀záàmù kan lẹ̀ mo fẹ́ kẹ́ lọ bèrè ni ẹ lọ sí Àpápá ẹ lọ bèrè ìtàn ṣé ká bẹ̀ ṣé ká dárúkọ ẹ̀. Ṣé ká dárúkọ ẹ̀. ẹ lọ bèrè ìtàn Kọ́ládé Ìyálájé
pé iṣẹ́ wo àti capacity wo, òṣùwọ̀n wo àti báwo ló ṣe ń ṣiṣẹ́ ní Àpápá tó fi lówó lọ́wọ́. Number one. Ẹlẹ́ẹ̀kejì, ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ẹni ní ọdún 4 ni ọba ẹ̀ ti lò lórí oyè báyìí. Ní ọdún 3 sẹ́yìn, Brazil lemọ́lemọ́ tá ń lọ. Kí ni wọ́n ń gbé lọ sí Brazil láti lọ ṣe? Ẹni kó bọ́ síta kó sọ fún wa, kó sọ fún àwọn blogger, gbogbo àwọn blogger tó ń ràn án lọ́wọ́, gbogbo wọn pátápátá ni mo mọ̀ tó ń ṣiṣẹ́ fún. Ẹni kan bọ́ síta, ògbójú lóògùn, àbí ìwọ lògbójú lóògùn, sọmọ àjẹníkò, ó mọ̀ pé ò tó bẹ́ẹ̀, olókìkí òru, irọ́ ló pa, ó ṣe olókìkí òru kankan. Gbogbo àwọn babaláwo ẹni Kogi, kí náà pé àwọn ọ̀nà Yàmóyè ní gbogbo ẹ̀, ọwọ́ mi ló wà. Àwọn àfáà rẹ̀ gbogbo ọwọ́ mi náà báyìí ló wà. Àfi tó bá fẹ́ kú nínú wọn. Tàpátá sàálà sítọ́, ìta tó bá ti lè lálejò, ó ti ta tó wá kó arápá. Èyí tó bá tẹ́rí sí yóò kú lọ́wọ́ yìí ni, torí pé fọ́júfọ́jú là á fọ́jú ojú àfọ́fọ́ tán wàhálà ló máa ń dálẹ̀. Láì lò bọ́n láì lò kankan, kà máa sùn ní jí mọ́ ni. Lórí tẹ́ bá ti ń fi wòlíì ta yín ti pẹ́, mo kúrò lẹ́ni ẹni àfi ta yín torí pé mi ò gbẹ́bọ, mi ò gbógun kù. Mi ò ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé, ọmọ àgùntàn ta ni mo gbà. Mi ì tí ì rẹ́ni náà, wọn ò gbàgbà sáyà yín. Tó bá dẹ̀ sọ pé ẹ ti wẹ̀ wúrin, tẹni ọjọ́ kú yín pé ẹja rìn ṣòǹlẹ̀. Bí ọdún ọmọ fún mi ni mò ń jẹ́, lọ pè wò kó wá ọbẹ̀. Ẹ kúkú ti ń sọ kiri àmọ́ yẹ wọn yàn newspaper kan tó ti ń gbé káàkiri, wọ́n ní mò ń disappear. Ẹlòmíì ní tó bá ti dárúkọ mi báyìí, tó ti porúkọ bí ọdún ọmọ fún mi o, wọ́n ní àlùjànnú ní yọ sí wọn nú yàrá tí ó máa ṣáyín pa. Michael mímọ́, bẹ́ẹ̀ bá ti pè tẹ́ ẹ̀ pé ní dáadáa, bóyá o fẹ́ gbàdúrà fún mi ló pè mí, ìyẹn ló bọ́ o. Bọ̀wọ̀ tó fẹ́ súre fún mi ló pè, ọ̀bẹ ó fẹ́ fa orúkọ mi gbàdúrà sọ́lọ́run pé Ọlọ́run ọmọ ọba o ló bọ́ o. Bọ̀ tó bá ní ikú ni ó kan ọmọ ọba, ẹsẹ̀kẹsẹ̀ ni ogun ọ̀run máa lo ẹ̀ pa. No going anywhere. Torí pé ijó àrá bá sán, òkò rẹ̀ kì í gbàgbóhùn rẹ̀ sílé. Bí àrá bá sán, òkò rẹ̀ á wọlẹ̀ ni, ẹni náà á wọlẹ̀ lọ ni. Ìgbéra ara báyìí lára ń ké wọlẹ̀, ẹni bá porí mi níbi yóò wọlẹ̀ lọ ni o. Ó di dandan ni, yóò wọlẹ̀ lọ ni. Torí ó dàbí pé ọ̀rọ̀ yín sìn ká má mú lórí òféèrè mọ́, ká mú ní gbangba. Torí tí ó bá yá ń sìn wà ní pásítọ̀ nǹkan fọ̀ nǹkan gbogbo wàhálà àti ìdààmú náà tẹ̀dẹ̀ kóra yín sí. Ṣé bá ṣe àwọn mélòó ló wà nínú ṣọ́ọ̀ṣì nílùú òyìnbó tẹ́ wà yẹn? Ẹ̀yin náà lẹ kàwé tẹ ka páálí ẹ̀. Àṣà àti ṣe tẹ òfin àtọwọ́dọ́wọ́ tẹ fi báyé jẹ́ náà nìyẹn. Ẹ pé ayín pásítọ̀, ẹ pé ayín pásítọ̀, ẹ pé ayín pásítọ̀, ẹ pé ayín ní pásítọ̀, you are innocent. Àwọn kan pọ̀fọ̀. What do you see ọ̀fọ̀? What is the meaning of ọ̀fọ̀? Mò ń ṣèdè lú mi ẹni mò ń pọ̀fọ̀. Orí yín ti dàrú. Okay, ẹ lọ sí ṣọ́ọ̀ṣì obìnrin kọ́ ṣọ́ọ̀ṣì, ṣé obìnrin máa dé sórí pẹpẹ? Mother in Israel àbí kí lẹ ń pè wọ́n? Esther. Gbogbo yín kọ́ lẹ lọ ń dọ̀bálẹ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lẹ lọ forí yíbẹ̀. Gbogbo yín ẹgbẹ́ inú omi kan náà lẹ sì ń ṣe. Mùrín màrín àbí ṣé màrín náà ń pè àwọn alágbára inú omi òkùnkùn. Ẹjẹ́ asọ́ntù Yorùbá. Àwọn iyemọja tẹ́ ń forí balẹ̀ fún. Ibo ni iyemọja òun ti bẹ̀rẹ̀? Ẹ wá da gbogbo ẹ̀rú. Tí pásítọ̀ bá sọ pé Ọlọ́run Elédùmarè o, kíní kan ẹni ó ti pọ̀fọ̀. Amen náà lẹ ń gbé káàkiri. Ṣé ní ìlú òyìnbó tẹ́ wà yẹn mélòó lẹ ti lọ ṣọ́ọ̀ṣì? Ṣé ṣọ́ọ̀ṣì kan wà tó máa ń lo 7 hours ní ṣọ́ọ̀ṣì? Ẹ̀yin tẹ́ wà ní London, tẹ́ wà l'America, tẹ́ wà anywhere, how many hours that you spend in your church? Sir, can you tell me? Ma, can you tell me? Reverend is here, pastor is here. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́yé ẹ̀wọ̀n ìránṣẹ́ Ọlọ́run tán listen sí mi. A máa mú WhatsApp yẹn lẹ̀ láìpẹ́ ìsà. A máa mú lẹ̀, ẹ má wọ̀rí. WhatsApp yẹn máa bọ́ tàǹsìn. Ẹ̀yin ṣáà dúró ń bẹ̀. Admin gbé WhatsApp síta.
08057455803 08057455803 admin ping WhatsApp síta kéèyàn ò tó sọ̀rọ̀ ti máa ṣe pásítọ̀ ètò ẹ̀pọ̀fọ̀ ẹ̀yin náà lè báyé jẹ́. That is why you see many people doing some rubbish. Ọ̀nà mo ṣe ń béèrè lọ́wọ́ pásítọ̀ kan lọ́jọ́ kan mo ní báwo ló ṣe ń gbóhùn Olúwa ọjọ́ tí n bá máa tú àṣírí yẹn síta ọjọ́ yẹn dé kan lẹ́nu tẹ máa ní mo gbóhùn Olúwa my daddy talk to me. How your daddy is talking to you? How your daddy is talking to you? Báwo ló ṣe ń gbóhùn Olúwa? Báwo ló ṣe ń ríran? Kí ni ìran? Ẹlòmíràn ni yes daddy. I'm asking my daddy now telling me that everybody should take 1,000 naira. Ema musarebo. Ma de welo mi. Wọ́n pè mí sí program kan. Wọ́n pè mí sẹ́yìn. Daddy ẹ máa bá wa generate owó. Mo ní Ọlọ́run má jẹ́ ríru ẹ o. Ó ṣe jàre admin ò ní gbọ́ mọ́ gbìn. WhatsApp number wa nìyẹn ping ẹ ṣé. Ṣé ti rí ẹ̀yin tẹ́ ń béèrè WhatsApp number. Ẹ má yẹ ẹ mú le. Kò sẹ́ni tí ò ní ṣòro tiẹ̀. Ọmọ bá ní tiẹ̀. Afọ́jú ni mí. I have my own problem. Ọlọ́run ló ń gbàdúrà anybody. That is why sometimes when I kind of má rí mi. Gbàdúrà fún ẹ máa sọ solution fún ẹ. Go and do it by yourself. Ọfà àdúrà kan ní kẹ́ ẹ máa gbà fún mi. Olúwa ọfà àṣìṣe má jẹ́ ọba ọmọ ọba. Ìwọ tó o bá ti fẹ́ràn mi nìyẹn. Ọfà àṣìṣe má jẹ́ ọba. Ẹ ṣé jàre mami Olúwayẹmísí Àbíkẹ́ Òjó. We are using only 2 hours in the church watching you from Texas. God bless you, mommy. Wà kéré okòdélé ò ní kú sájò orí ẹ ò ní gbàbọ̀dé ò mà ní sọnù ò ní nǹkan gbégbé bí òṣèlú bí ọmọ ẹlòmíì ti máa wà ní church látago 9 wọ́n á ní 72 hours with God and we are still in a bondage. Àwa in 72 hours Nigeria is not okay. Ìlú Nigeria ṣubú lulẹ̀ àdúrà ò ṣe nǹkan kan. I can tell you, all over the world, Nigeria ló gbàdúrà jù. Wọ́n kì í wá sí Nigeria nígbà tí ó ti kú, àwọn kan ní ń jà torí owó. Wọ́n fi jókòó, wọ́n fi gbára wọn lórí. Àwọn olórí ọ̀ṣà, olè náà ló ń jà ń bẹ̀. Wọ́n máa ti sàndá mẹ́wàá. Last week, Sunday tó kọjá yìí, tí mo sọ of àmì o ẹ ṣeun mọ̀ àdúrà tẹ́ máa gbà fún mi nìyẹn mọ́mì ìtò fẹ́ràn mi ẹni ọmọ bí ọdún ọmọ fún mi ọfà ṣiṣẹ́ má jẹ́ ọba ọfà ṣiṣẹ́ mọ́mì tọ́fà ṣiṣẹ́ bàbá mi Tinubu á gbowó fún mi máa gbà ọfà ṣiṣẹ́ ni wọ́n á bẹ̀ mí lẹ́yìn wọ́n á gbowó fún mi wọ́n á ní kí n máa gbàdúrà against ìsọkúsọ lóòkù tí máa sọ lórí program ẹjẹ́ àlọ́ dìbò nígbà tí mi ń ṣàwọn kan lọ́ní ìbò ló lè ṣe ẹjẹ́ àlọ́ dìbò ní president má wọlé òfò lẹ́ ó ṣe ṣé àkókò ilẹ̀ ń dìbò ìbò òfowó lẹ́ ń dì ìlú tí ò fara rọ ìlú òsẹ́tù ẹ̀ là ń dìbò ẹ̀ ó kúkú dànù pẹ̀lú ìbò tẹ́ ń dì ní ẹnìkan náà dáàdì ṣe ẹ̀ ní photo card mo ní kí n fẹ́ fi photo card ṣe ní tí báǹkì ò bá ti gba nǹkan tí mo ní mo gba driving license tí ò bá ti accept ẹ̀ kó fi ilẹ̀ ẹ jẹ́ kó wo gbé síbẹ̀ mi ìnáwó báǹkì ẹ jẹ́ kó tó wọ báǹkì àti lọ gbà á ti fi jẹun ṣé àwọn ọmọ láì ní àwọn alẹ́bá pọ̀ tó jẹ́ pọ́n lé mi káàkiri títì ni wọ́n bá ti bá mi pàdé ọmọ ọba rèé àánáwó náà ni àkówó lọ sọ́run gbà tí mi lọ ra jẹ́ẹ̀tì kí ni mo fẹ́ fi ṣe tọ́lọ́run bá ní màá wọ jẹ́ẹ̀tì àwọn èèyàn á sanwó ẹ̀ máa wọ inú ẹ̀ máa dẹ̀ bọ́lẹ̀ ìran mi ò wọ jẹ́ẹ̀tì rí mo dẹ̀ ti wọ̀ ọ́ gan mo ti wọ flight mo ti wọ gbogbo ẹ̀ kí ló kù láìpẹ́ láì jìnnà náà á tún máa wọ̀ ọ́ ìkọ̀kan náà la ìjọ tí Elizabeth bá kú báyìí mo ń bọ̀ ńbẹ̀ ó lè jẹ́ mi gan ni máa ṣètò ìsìnkú ẹ̀ ẹ tí oúnjẹ àárẹ̀ yìí tẹ́ gbàdúrà fún mi oyin kò lórúkọ Jésù ọfà àṣìṣe ò ní bá ẹ o lórúkọ Jésù wàhálà àánú gbà o àánú Ọlọ́run á bá yín gbé o ò ní ṣaláàrù kẹ́yìn ayé rẹ̀ ẹ wàá mú kan lélelelele ẹlòmíì ó gbádùn kó ìyàkọ̀ tó kó máa wo pásítọ̀ ṣọ́ọ̀ṣì mi ó gbádùn kó máa wo ẹ́sà bọ́ọ̀dù lọ kó máa bú èébú
Nítorí mélòmíì tó fi ìran ara rẹ̀ tó lọ bọ́ sí ọwọ́ àwọn blogger ibi àwọn yẹn tán bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ tí ayé wọn bẹ̀rẹ̀ sí tó ń polúkú wọn ṣù nìyẹn. Nígbà táwọn pásítọ̀ tó tẹ́ẹ̀ní sòótọ́ fún àwọn yẹn tó yẹ kẹ́ ẹ sòótọ́ sí. Àwọn dàdìdàdì kan náà jáde tí mo play lọ́jọ́ yẹn náà. Tinubu gbọ́dọ̀ wọlé. Níbo lẹ ti gbọ́? How God told you? Who dare you? Tó sọ fún pé kéèyàn kan wọlé. Ebi dẹ̀ ń pa ẹ́. Èyí tá a ṣe ní last week Sunday, wọ́n fẹ́ bú wa pa. Àwọn kan ti kóra wọn jọ ń kọ lẹ́tà, wọ́n text message lára àwọn pásítọ̀. Evangelist, wòlíì ọmọ ọba Bíọ́dún, do you think? Who dare you? Who dare me? What do you mean by that? Níbo la kọ sí? Nínú dictionary pé who dare me? Kò ní dáa fún yín ni. Daddy, mo ní what is happening? Nígbà tí máa pè daddy, kí ni mo ṣe fún yín sà? Ó bá ní ẹ, that program you doing, yóò mọ̀ pé àwọn ọmọ ìjọ mi máa ń wò ẹ́ sá. Program yẹn náà bẹ̀rẹ̀ sí ṣí ẹ láàrin inú ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday. Mo ní program wo nìyẹn daddy? Program mi pọ̀. Mo ní ṣé ti èyí tá a ṣe fún Ọbásanjọ́? Ó ní rárá. Èyí tá a ṣe fún Tinubu? Ó ní rárá. Mo ti Yorùbá nation? Ó ní rárá. Èwo níbẹ̀? Mo fẹ́ jẹ́ kó fẹnu ẹ̀ sọ ni o. Mọ́mí tell off. Ìwọ tó bá gbádùn mi tell off. Èmi ń gbádùn wọ bí mo ṣe rí yín mo gbádùn. Ó yẹ kí n ti máa lọ. Mo kàn ń gbádùn yín lọ́sàn yìí. Ọ̀rọ̀ wà lọ́sàn yìí. Mo kàn ráyè tí mo fẹ́ sọ̀rọ̀ lọ́sàn yìí. Ẹ ti mọ̀ pé tó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí, máa sọ délẹ̀ tán ni. Nígbà tí màá sọ̀rọ̀, ìwọ náà lọ wo program yẹn. Mọ́mí lọ sórí YouTube kó lọ wo program yẹn. Ọmọ ọba Grace lọ síbẹ̀ kó subscribe síbẹ̀ kó lọ wo pé mo ní 4 seed. Nígbà mo sọ̀rọ̀ nípa 4 seed kó dàbí Ọlọ́run kà fi sí mi lọ́kàn kí n sọ ni. Nígbà tó wọ́n kó owó ẹ ní ìbẹ̀rẹ̀ oṣù tí pásítọ̀ jókòó rẹ̀ gẹ́dẹ́ tó ti jókòó dé 4 seed yẹn tó ní kó wá san 4 seed. Wọ́n náà wàá kó gbogbo owó oṣù tó pa wàá dẹ̀ lọ kó fún àwọn òmùgọ̀. Ṣé kò sí ṣọ́ọ̀ṣì lájà tẹ́ ẹ wọ mọ́tò láti Àjà wá sí Ṣàngó? Àmọ́yẹ àwọn èèyàn tó ti sọnù lórí Tọ́mílán Bridge, àmọ́yẹ àwọn tó ti parẹ́ lọ́nà Ṣàngó. Ṣé kò sí ṣọ́ọ̀ṣì ńbẹ̀ ni? Nígbà míì nǹkan tí mo fi fẹ́ràn ẹ̀ sí mùsùlùmí nìyẹn. Anywhere you go, kírun ẹ ọ̀làwà kó bá rú máa lọ lé ẹni kò fà kó jìyà. Kí ló dé tá a lè ṣe bẹ́ẹ̀ ni Christian? You can go into anywhere. Àwọn pastor don't go to Kerubu, don't go to Serapho. They are even. Ṣùgbọ́n bàbá Adébóyè tó ní ká ẹ má lọ Kérúbù, ó lè lọ ti Esther Ìgbẹ́kẹ̀lé àbí Esther kílẹ̀ ń pè. Ẹjọ́ mọ́ rìdíìmù, ẹ má bínú o. Dáàdì tó sọ pé ká ẹ má lọ sàwọn Kérúbù, ṣèbí wọ́n sọ pé wọn ò lọ lẹ́tí jí Joshua, àwọn máa ṣe deliverance fi jí Joshua. Ṣùgbọ́n ti mọ́mì Esther, àwọn lè lọ bẹ̀. Àwọn dáàdì wa ní CAC, àwọn àgbà ìtú mi ní sọdán, àwọn yẹn lè lọ dọ̀bálẹ̀ mẹ́, wọ́n gbé pọtí mọ́tò fún wọn lọlé. mo jẹ́ kí n tún sọ fún ẹ, mo ní TV tí mo kọ́kọ́ rà láyé mi pé èèyàn ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ o ti gbọ́ sítórì yẹn rí. Àǹtí mi kan tó ṣe Deeper Life kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ni sìn wọ́n ti ṣaláìsí. Àwọn náà fọ́ TV yẹn dànù náà ní àpótí èṣù ni. Kí ni Kúmúyì fi ṣó fíìmù? Kí ló fi ṣó prógàmù ẹ̀ lénìí? Why do you deceive your people? Ẹ fi òfin àtọwọ́dọ́wọ́ àpótí èṣù ọjọ́ kìíní àná lẹ́ máa fi ń wo program kiri church. Esther Ajayi ẹ ṣe jàre ìyálájé. Mo gbádùn ìwọ obìnrin, mo gbádùn ẹ gidi gan ni, ẹ gbáàsì. Ẹ tẹ́ bá ní kẹ́ ẹ kú ló máa lọ sọ́run àrèmábọ̀. Bí mo ṣe ń jùlẹ̀ báyìí ni ìyá yẹn bá mi tẹ̀ sójú ẹ̀. Ẹ̀yin náà ẹ wò. Ẹ wàá mú gbogbo ẹ̀lẹ́ kó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 
àyàgbó àyàtọ̀. Ẹ bá ti rẹ́nìkan tó wàá sọ̀rọ̀ ẹ wàá mú kankankankan líkàdífàtẹ̀ 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 tí wọ́n lọ́lọ́run ẹ̀ ni. Jẹ́ ọlọ́jọ́ ìdánlójẹ́ jí yẹn ìtọ́ yẹ kájọ fà àti ìjọjẹ náà tán nínú agbada. Àti ìjọjẹ tán nínú agbada. Ilẹ̀ Yorùbá lórí jákujàku yìí. Àníkẹ́ pariwo kí Sunday Igboho jáde gbogbo yín pariwo rádaràda. Ẹ ti sọ pé daddy write down. Máa di church ẹ máa fan fèrè fòróró fòróró fòróró. Ìyá ń bọ fọ́mọ tí ó gbọ́n. Ẹ gbọ́ ni ìyá ń bẹ lọ́rùn àrò.
dákẹ́. Àròdákẹ́ ni o. Àròdákẹ́ ó pọ̀ bàjẹ́, ó pọ̀ yẹ́yẹ́ ìyà. Wo ibi tí àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n ti parọ́ fáwọn èèyàn ti pẹ́. Ìgbà táyìn mọ́mí ńkọ́ ẹni tó ń gbàdúrà fẹ́ tó ní orúkọ Jésù aṣọ́gun ara rẹ̀ ìlú àpọ̀jọ́ náà. A máa ranjú kó o ìwọ náà wà á rí pé ń làágùn àmín àmín àmín. Nígbà tó bá máa sọ fún ẹ sìn a ní kándù kan 120,000 wàhálà gbò 120,000 wà á dẹ̀ ti fàfọ̀ṣẹ́ bánu wà á máa sáré kiri wà á tún lọ yáwó ní London lọ́hùn wà á máa sẹ́ndì ẹ̀ owó tó yẹ kó wá fi parí ilé ẹ̀ jẹ́jẹ́jẹ́ alógun ilé bàbá ológun ilé ìyá. Ó kí ló mú wòlíì tí wòlíì ò lè gbàdúrà fún ènìyàn kára rẹ̀ ìyá kó tó máa bẹ̀rẹ̀ nǹkan. Ẹ̀nà mi bóyá torí pé mi dẹ̀ níṣòro mo níṣòro mo lọ́mọ mo dẹ̀ níyàwó gẹ́gẹ́ bí mo ṣe sọ. Onídàádì ni èèyàn kan ní nígbà mo sọ fún èèyàn kan ní mami wọn ní ẹlòmíì á dẹ̀ máa wò pé ọmọ ọba wọn ni dáàdì ẹ̀ló ẹ̀ka sàn ọmọ ní ẹ̀ka sàn ẹ̀já gbàdúrà ẹni ẹ̀já sọ̀rọ̀ náà Amẹ́ríkà láti ń pè yín mo ní ẹ káàbọ̀ kí ni tó máa Amẹ́ríkà èmi gan tí mo wà Nàìjíríà gan mo lówó jẹ́ yín tẹ́ wà l'Amẹ́ríkà lọ. Kí yẹn bá lè fíríkì mi kí n bá lè mọ bí mo ṣe fẹ́ gbàdúrà ní àbí kí ló dé. Èmi ò ní ìdí gbogbo yẹn ibi tó bá wà lọ́lọ́run wá gbàdúrà rẹ̀ mo ní Olúwa ṣàánú wá gbàdúrà débi kan nígbà tá a gbàdúrà tán mo ní ìta ẹ̀rà ẹ̀ fún wa ní tùràrí àtàwọn nǹkan tá a máa fi ṣàdúrà 2,000. Ó ní sáà mo ní 2,000. Ó ní dáàdì kílẹ̀ wí mo ní 2,000. Kò bá sọ̀rọ̀ mọ́ ó pa fóònù nígbà tó 30 minutes ó bá pè padà. Ó ní dáàdì mo ní mọ̀ ó ní ẹ kílẹ̀ wí lẹ́ẹ̀kan mo ní owó iṣẹ́ yín ẹ wò mí ráyè o mo ti ń ṣiṣẹ́ mi o mo kà tún gbé ni o mo ní 2,000 ní òun náà yín. Dáàdì ṣé ẹ̀ ní bùkátà ní 2,000 ṣé ìlú òyìnbó ni mo ń gbé àmọ́ ní ẹ káàbọ̀ ẹ mà káàbọ̀ ẹ̀yin náà lẹ̀ ń kọ́ wa lólè. Gbọ́n àdé máa ń pé ìkan rẹ̀ 2,000 tó tún sọ pé ìlú òyìnbó ló ń gbé ṣé mi mọ̀ pé ìlú òyìnbó ló ń gbé tẹ́lẹ̀ ni mi ì rí nọ́mbà ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó bá dẹ̀ jẹ́ ní tàdúrà mo wá sọ fún mi ní tàdúrà rẹ̀ bá gbà wọ́n ò ní kọ́ ọ kó o tó sọpẹ́ wọ́n ò ní kọ́ ọ kó o tó sọpẹ́ má jẹ́ kó gun ayé yóò bò ẹ́ lójú má jẹ́ kó gun ayé yóò bò ẹ́ lójú má jẹ́ kó gun tó ń jà ẹ̀yẹn jẹ́ má jẹ́ kó jẹ́ ọlọ́run rẹ̀ wọ́gán ogun wa borí ogun ayé yìí nítorí pé a ti fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan èyí tó kù ìdájọ́ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ bí gbogbo ilẹ̀ Yorùbá wòlíì ṣe dúró mami everybody will be enjoying this life èèyàn kan ò ní ní ju wòlíì kan lọ torí pé àìrí àṣírí ogun jẹ́ kí n sọ àṣírí kékeré kan fún ẹ kí n tó máa lọ mo ti ń lọ náà nìyẹn àdúmí mi ti sọ fún mi pé táìmù mi ti pé àṣírí ogun ni pé the more you collecting money from that problem that is more the problem will increase. The more you spend a lot of money bá mi sọ fún mi pé ó ní àìsàn tí ó gbé wò ó ní pẹyẹbu báyìí lóògùn rẹ̀ í àìsàn yà á gbé wò í pẹyẹbu bẹ́ẹ̀ yégun ẹ̀ yìí yẹn sọ ní òǹdókò ẹ̀ àìsàn yà á gbé wò pẹyẹbu bẹ́ẹ̀ ogun ẹ̀ wé tí ẹ̀ ní rotì ṣùgbọ́n ó dàbí pé wòlíì mi kan bàbá yẹn kọ́ lọ́run fọ̀run kẹ́ ìgbà yẹn mo ti fọ́ lójú mo máa ń sọ fún àwọn èèyàn pé mi ì ní mẹ́ńtọ̀m mo jẹ́ mẹ́ńtọ̀m fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni kò sí ẹni tó jẹ́ aṣíwájú mi ní ti kìrìsìtẹ́nì tí a rìn mi ì wo ẹnikẹ́ni ṣàríkọ́gbọ́n I stand only gbogbo àwọn tí mo ti ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ mo lọ gbé iṣẹ́ ìránṣẹ́ mi lọ bá wọn tán pè mí síṣẹ́ ni mi ì sì gba nǹkan kan lọ́wọ́ wọn mo ṣiṣẹ́ ìránṣẹ́ fún wọn ni mi ò lọ́gàá ọlọ́run lọ́gàá mi mo jáde from nowhere ni inú igbó ni ọlọ́run ti kọ́ mi ní gbogbo nǹkan tí mo sọ lórí di ọdún 5 bí mo bá jókòó máa ní mú gègé rẹ mo sì sọ fún àwọn èèyàn pé n kàwé gbogbo tí mo ń kọ tí mo ń sọ yìí bó tí mo ń ṣe gbogbo mi ń kà níwọ̀nba tí mo kà
mo ti là lójú tán kí n tó kà. Ṣùgbọ́n bàbá yìí ọlọ́dẹ ni, ìránṣẹ́ Ọlọ́run sì ní pẹ̀lú. Lúùkù ló pe orúkọ ara rẹ̀ fún mi. Dèní mi ò rí, bóyá ènìyàn dúdú ni, bóyá ènìyàn pupa ni, mi ò sì mọ̀. Nínú agijù tí mo wà yẹn ló máa ń ṣọdẹ wá, á dẹ̀ jókòó tì mí, á wá máa ka bíbélì fún mi. Ó wá ti mú mi lọ́rẹ̀ẹ́. Ibi tí mò ń gbé nínú agijù tí mò ń gbé sí ibẹ̀ nígbà tí mo là lójú tán, ó tó bí 8 miles, tẹ́ bá máa miles sí ìgboro ìlú yẹn, mi ní dárúkọ ìlú bẹ̀. Síbẹ̀ ìlú inú agijù tèmi wà tí mi pàtí, bàbá yẹn ló pàtí bàbá fún mi níbẹ̀. Mo ń sùn sí abẹ́ àpáta kan ni, ṣùgbọ́n bàbá yẹn ló pa àtí bàbá, ló kan igi, ló gégi tó kó ewé àgbọn sórí ẹ̀ àti ewé ọ̀pẹ tí mo wà lábẹ́ ẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nínú agijù. Mami, mo súre fún ẹ pẹ̀lú agbára léni. Ìdí tí mo fi fẹ́ràn inú igbó láti máa gbé ju ìta gbangba nìyẹn. Mo sọ̀rọ̀ àṣẹ jáde sáyé rẹ̀ látẹ̀ní lọ. Ogun tó jà ọ́ tó lòun ò ní sinmi, lórúkọ Jésù ilẹ̀ kó lanu gbé ogun náà mì. Gbọ́ àṣẹ inú igbó, àṣẹ ọ̀rọ̀, àṣẹ Elédùmarè. Ó ní bí ìdákẹ́rọ́rọ́ ni Elédùmarè ń gbé. Ọwọ́ iná agbára ni mo pè léni. Gbogbo ogun tó jà ọ́ dé orí kòtà tó dé tó ti wò mẹ́yẹ, lórúkọ Jésù ilẹ̀ gbé ogun náà mì léni. Bẹ́ẹ̀ lógun ọ̀run wí, kò ní yí padà. Jésù náà agbára wa. Bàbá yìí ó ní Lúùkù lórúkọ òun. Lúùkù, bàbá Lúùkù, bàbá Lúùkù, bàbá Lúùkù. Tó bá ti dé ọmọ ní Lúùkù, Lúùkù. Màá dìde níbi tí mo jókòó sí, kò sí ibi tí mò ń lọ. Ibo la fọ́jú ń lọ nú igbó. Lórúkọ Jésù, ojú inú àti ojú ìta rẹ̀ ò ní fọ́. Mo mọ̀ nínú ẹ̀mí, ṣùgbọ́n mi ò mọ̀ ní ti ara. Bàbá yìí ni ọ̀gá mi, òun ló sì kọ́ mi ní gbogbo ohun tí mo ń sọ lénìí. Ó kọ́ mi lóríṣiríṣi ọ̀rọ̀, ó sì fi ọ̀nà hàn mí. Báyìí la ṣe ń ṣe, báyìí la ṣe ń ṣe. Ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ó sì sọ gbogbo oríṣiríṣi. Bàbá yìí sọ fún mi pé nínú ayé tó ń gbé, ó lóun ríran, òun máa ríran fún àwọn èèyàn. Ó ní ṣùgbọ́n gbogbo ìran òun kò ju pé lọ mú tọ́rọ́, lọ mú sísì, lọ fi ṣètọrẹ àánú. Nípasẹ̀ rẹ̀ ogun bá ṣẹ́. Ó ní dádì, ọmọ mi, ìlànà yìí ni kó o máa tọ̀. Ìlànà náà la ṣe ń tọ̀ yìí. Má jẹ májèlé ibi tí ayé bá sọ wípé kì í ṣe ọ̀nà. Má sọ pé ọ̀nà ni, ohun tí Ọlọ́run bá sọ fún ẹ pé ọ̀nà. Má kẹ̀yìn sí ibi tí ayé bá kọjú sí. Tètè tẹ́tí kó gbóhùn Ẹlẹ́dàá rẹ láti fi ẹ́ mọ̀nà. Gbogbo ẹni tó gbọ́ mi lórí ètò yìí lénìí, Ọlọ́run á fi wá mọ̀nà. Ilẹ̀ Yorùbá yóò di gbígbà. Àdúrà tó máa ń gbà ni pé Olúwa lọ fọwọ́ tọ́ Èlísábẹ́tì lọ́kàn. Tó bá kọ̀ tí ò yí padà, Olúwa lù pa, jẹ́ kó máa lọ. Ó ti gbó tó. Olúwa ẹ̀tọ́ àṣẹ ilẹ̀ Yorùbá tí a ti tà sí ilẹ̀ àjèjì ní ilẹ̀ Íjíbítì, ilẹ̀ Brazil, Olúwa dá padà sí ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ogun ọ̀run yóò dá padà. Àṣẹ ọ̀run kó gùn. Jésù náà agbára wa. Obasanjo, how was your market? Number 1 wà nù ló ṣe wa. Ó dẹ̀ ń lọ sórí 7. Mo bẹ̀bẹ̀, mo ní ìṣẹ̀lẹ̀ 7 tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Íjíbítì yóò ṣẹlẹ̀ sí Obasanjo. 1 nù lẹ ti rí yẹn o. À ń bọ̀ ipa kejì. Ẹ tún lọ wash out before on the 20th of this month. Another things will still coming again. Until Obasanjo go and release Sunday Igboho in Benin. If not, second chance ni mo tún fún ọ. Tó o bá tún kọ̀, tó o tún dáhùn, ọ̀nà dá ìṣẹ̀lẹ̀ míì tún bọ̀ fún ẹ. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Àkọ́kọ́ lórí yẹn o, ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ wá fún ọ. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Kúde ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí ìwọ tó ń gbọ́ mi. Má ṣe bí o. Tó o bá ṣe bí, ó ń padà bọ̀ wá báyìí. Orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún Great Chapel Ministry. Gbogbo ènìyàn ń pè mí ní Àbíkẹ́yìn Elédùmarè, G.O. Yoruba Nation. Bye bye. See you. God bless you all. Bye for now. Pè mí sórí nọ́mbà yìí 08057455803. Lọ sí orí YouTube mi tó fẹ́ gbádùn mi dáadáa.
tó fẹ́ wò mí bá mi subscribe síbẹ̀ ọmọọba Abíọ́dún Grace ọmọọba Abíọ́dún Grace ọmọọba Abíọ́dún Grace ó wà ń bẹ gbogbo àwọn mẹ́sẹ̀gì tí ó ti wà ń bẹ wàá rí gbọ́ ń bẹ ìta ṣẹ̀ṣẹ̀ ní Sunday ó ti wà ń bẹ àwọn very soon àwọn program kan tí ò tẹ́ ẹni máa wá fẹ́ sórí Facebook tó jẹ́ pé mẹ́sẹ̀gì bí ìlànà àṣeyọrí ẹ̀dá àti àwọn ìtàn tá a fẹ́ sọ pé a fẹ́ máa ṣe lọ́dún yìí bí ènìyàn ṣe ń gbé ayé àti bí ó ṣe ń sá tó ṣe ń jáde kúrò nínú ogun màá bẹ̀rẹ̀ sí fi fún admin mi màá máa ṣe ní audio fídíò màá máa send ẹ sí a máa gbé sórí YouTube ń bẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ lọ grab your copy well done God bless you bye bye.